Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads. Tàbá ń pè ní láfi fúnra dáradára, ó yẹ ká máa pa fún ẹni mọ́ wá, pa fún ẹni mọ́. Bó ṣeré, èrè ń bẹ níbẹ̀ fún ẹ lọ́la wá. Wá bẹ̀rù rẹ níbodè, olè ò ní gbé. No. Èrè ni ó há, èrè ni ó. Ọ̀rọ̀ tó bá jojú lọ, ẹnu la fi wò. Ọ̀rọ̀ tó bá jẹnu lọ wà, ètè la fi wò. Àfìbàjẹ́ ṣayọyọ̀, ó bẹ̀rù rẹ̀ ní kòdè. Olè onígbé wa, kíra bàjẹ́ lọ lógún ọdún. Ọjọ́ kan lò títọ́ yóò fara hàn òwò ààyè. Kò má sá ṣe pamọ́ òwà. Ṣe gbé láyé àṣepamọ́ ló gbogbo wa la ó kéré gbogbo tàgbáyé ṣe òwò ẹ jẹ́ ká gbáyé ṣe dáadáa ẹ jẹ́ ká gbáyé ṣe rere wà èrè ń bẹ nígbẹ̀yìn tó bá yá alọ́ba náà bàbá tó ṣe jákujàku ọmọ tó ṣe jákujàku ó máa gbé. Ọmọ ẹni lọ́lá ẹni, ọmọ ẹni lọ́lá ẹni, ìgbà tá a bá lọ ta ò sí láyé, ọmọ ní owó lè dé ẹni wà kéé. Sọ sálọ bàbá, sọ sálọ, ọjà pa. Lóbùkún àwọn èèyàn, wọ́n ti mọ ọkọ rọ̀, wọ́n ti mọ̀nà ìyá, ọkọ̀ ń lọ bí ewúro ni. Àrùn ọmọ. Òun dẹ́ sọ fún mi ń sìn, gàgà. Òun dẹ́ sọ fún mi ń sìn ni pé ẹ̀yin ọkùnrin mẹ́rin ẹ lé obìnrin mẹ́rin tì. Bàbá wọ́n jápa ni. Àwọn ọmọ mẹ́rin yẹn sálọ mẹ́rin lọ́wọ́. Òjé náà lò. Kàfi sálọ mọ́ yín lọ́wọ́ àbí? Okay. Òjé náà lò. Ó yà lẹ́nu. Lóbùkún àwọn ọmọ ọ̀n bẹ́ẹ̀ ni kú. Olú àbẹ̀rẹ̀ bá agúnyànjú alẹ́ wọn gangan ni ó asáré gidi olóbùkún àwọn èèyàn ọ̀hún sí bí obìnrin yẹn sáré bí ọkùnrin ni ọkàn ń gbò ọkàn ń fò ní ọdún mọ́ni. Má tún gbọ́ kankan lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀. Tí bá tún gbọ́ kankan lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀. Tí bá gbé sí ẹ lórí mi ò ní ṣì mú. Á dàbí pé mo la ìjà ni màá pín ẹ sí méjì lọ́wọ́ kan ni. Olórí burúkú ni ẹni mo rọ ẹ̀ṣẹ̀ olé obìnrin mẹ́rin tì. Ẹ̀yin ọkùnrin mẹ́rin lé obìnrin mẹ́rin tì ọ̀rẹ́ sọ fún gbé ọ̀nà ẹ̀yìn ọmọ yín lọ́wọ́. Kò ní dá fún bàbá ẹ̀. Kò ní dá fún gbogbo àwọn tó dó lórí ilé yín. Èmi dúró bí ìwọ sọ pé ó ń yọ bọ́tà. Ayé ẹ̀ máa jọ ni. Kí ni lọ́pọ̀ bí? Àfojá wèrè yìí. Àwọn sì rí ẹni. Ẹ máa da ẹ̀ bọ́ lé. Ojú ọdún sọ̀rọ̀. Ẹjọ́ ẹdínlá lárí wẹ̀rẹ̀ ẹjọ́ nílẹ̀. Ọdún. Ọ̀tọ̀ ni tí mo fẹ́ ṣe fún ẹ tẹ́lẹ̀ o. Àmàdúrà tó gbà yẹn o ló jẹ́ kí inú túbọ̀ bí mi sí.
ó ní mi ò ní lálàrí wèrè èmi kedere látọmọ ọdún 8 ó ní mo ti lálàrí wèrè. orípa ayé ti bàjẹ́. ẹjọ bájọ bàjẹ́ ẹjọ. mi ò jọmọ ọdún 4 lọ tí mo ti sọ fún màmí pé mo kú ó gbé mi sí pósí fúnra mi. ó ti ṣẹ̀ sí. àti gbà ẹni mo ti mọ̀ pé èmi ò lè bá wọn sínú ilé oríta gangan ló jẹ tèmi wà. o tún wá sọ sí pé mi ò ní lálàrí wèrè òun dá mi padà. sọmọ ọdún 8. ọlọ́àdẹ wọ́n á dá wọn bí ẹ̀ padà sẹ́yìn. sọmọ tó bá ṣẹlẹ̀ ojú ẹ̀ tó ní iná ò ní gbadélé o ò ní gbójú ìdélé. tó bá yẹ bá bá ẹ délé a jẹ́ pé inú mi rọ̀ láàrin ìṣẹ́jú kan. àbò lórí burúkú ni èmi sọ̀rọ̀ bí olóyún bọ́tà ajá ló máa fóúnjẹ jẹ ẹran ẹ máa dẹran ogun ni kọ́ni dà fún ẹ. nísòrò mo náà kúrú ẹjọ. mo ń julẹ̀ ẹ̀ máa ti po yẹpẹ kí máa rí lẹ́nu ẹ lọ́wọ́ kan. ó yá lẹ́sẹ̀kẹsẹ̀. máa ti po yẹpẹ kí máa rí lẹ́nu ẹ lọ́wọ́ kan. gbà lọ́tọ̀ sílé wa lọ́tọ̀ sí fún mi. bàbá òdò ọmọ kọlẹ̀ bí o igi lẹ́bí tẹ̀ ń pè lọ́mọ o ọmọ ń kiri búrẹ́dì lọ òjò dẹ̀ pàdé ẹ̀ lọ́nà ó lè gba búrẹ́dì ọwọ́ ẹ̀ ó bàjẹ́ kò tún fún lọ́wọ́ ẹ wò lẹ́yìn máa gbọ́ búrẹ́dì ọwọ́ ẹ̀. insult tó insult mi yẹn mo fún ẹ mi ò ní bínú o gbọ́ ṣé òjò wá ya wèrè bíi pé ọmọ ẹ ò ṣe kankan ó kàn bínú sí i. ọmọ ò ṣe nǹkan kan ṣe bọ́ ọmọ rẹ̀ ń gbọ́ kí ló ṣe fún. èmi jẹ́jẹ́ mi mò ń kiri búrẹ́dì lọ bọ́n ṣe wọ́n bá ní mo dẹ̀ orí wọn pọ́n ṣe wèrè mo dẹ̀ pé kẹ́mi máa kiri búrẹ́dì tèmi lọ bí wọn kú bá mi wí wọ́n bọ́n ṣe bẹ̀rẹ̀ sí náà mi nìyẹn tẹ́tẹ̀ ń bo búrẹ́dì mi tó bàjẹ́ tó tún mú ilé tó kù tó ń sọ́ lù mí lórí. wọ́n ṣe wèrè lọ́wọ́ wọ́n ṣe wèrè. àbórí ìjọ burú dànù. ṣé ẹ̀kọ́ tó sọ ni àbí? ohun tó sọ nìyẹn ó lé mi ṣe wèrè lọ́wọ́ àbí? ó lè àbẹ́bàrún lórí burúkú ìṣá mo ń bínú lọ́wọ́ inú bí èmi lọ́wọ́ sọ wípé ó ń yọ́ bọ́tà ó kiri ó ń yọ́ bọ́tà kò ní yọ́ dáadáa fáwọn mọ̀lẹ́bí ẹ̀ gbogbo ẹni tó bá ti dàgbàdo fámìlì yìí tó ti nírun funfun bí kò ní dá fún wọn wọ́n máa yọ́ dànù fún wọn. ṣọ́rọ̀ lọmọ yín sọ yìí ṣọ́rọ̀ ló ń sọ yìí ọmọ tó yẹ ká ẹ bá wí tẹ́tẹ́ sọ ọ̀hán. mo sọ o mo ní kì í dédé bínú ọmọ rẹ ló ń fà ó gbọ́dọ̀ ṣe kankan ṣé ìgbà tó ọmọ tèmi ń bínú ṣé ẹ kí ọmọ akiri ó yẹ bọ́tà. ṣọ́rọ̀ lẹ́ ń sọ lẹ́nu yìí. tí ọmọ yín ṣàkóso ò dáa ẹ tún sọpọ́ọ̀tì ẹ kó dáa náà. ṣọ́rọ̀ ni bàbá tèmi sọ lẹ́nu. ṣọ́rọ̀ ọ̀rọ̀ kọ́ náà. o lè nírú bàbá ìlú mọ̀lẹ́bí kó má fi yangàn ẹni táwọn èèyàn ń tì gbòòrò wọn tó wá ń ya fọ́tò ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àbọ̀ nǹkan ni ẹni tí wọ́n rò pé tọ́mọ bí ìbá kú ló máa jẹ òun ni wọ́n sọ wípé bàbá tèmi ń ṣèrànù bàbá tèmi ń sọ̀sọ̀kúsọ. torí tọmọ tó ṣe àwọn tó tún wọlé ni mo ti rí ẹ ọmọ tí màá ṣe èmi á lọ dúró tà ń bẹ̀ yẹn jáde wá wàá bá èmi níta kò kàn mí o lè gbójú wíńdò jáde o lè fọ́ sílì kó gbàbẹ̀ jáde bọ̀ tó wọ́n jẹ́ pẹ́ẹ́nu ọ̀nà yìí ló fẹ́ gbà jáde jẹ́ ká jọ máa wo ṣùgbọ́n. gẹ́gẹ́ bí pélé ilẹ̀ mo dúró ní ẹ̀ta alẹ́ mi bọ̀ mo dúró ní ẹ̀ta parí o. ọ̀rọ̀ tó yẹ ọ̀rọ̀ tá a sọ ìgbòho tó gbogbo ilé. ẹ̀gbọ́n ló bá fẹjọ́ sùn. ẹ bá wa parí ẹ̀. ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ bó ṣe ló fẹ́ lọ dúró ta yẹn ó lè gbé lọ bẹ́ẹ̀. ẹ̀wọ̀n bí ẹ̀múyà ẹ̀mú kò sí ẹ̀kọ́ kò sí ẹ̀dá ẹ̀múyà ẹ̀ máa dé bẹ́ẹ̀. bàbá tó ń ṣe jákujàku ọmọ tó ń ṣe jákujàku ó mọ̀ pé ọmọ ẹni lọ́lá ẹni ọmọ ẹni lọ́lá ẹni ìgbà tá a bá lọ ta ò sí láyé ọmọ ní òwò lédè ẹni wà ẹ jẹ́ ká gbìpìlẹ̀ rere fáwọn ọmọ àwa torí ọjọ́ ọ̀la ni ó wà alọ́ba mo gbé kankan. ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀. mọ́mí ṣé Kafila wà lé ṣé Kafila wà lé ó sí ṣé tí wípé Kafila ṣe ṣe orí àbúrò mi ó tí o
mo dáre láyé mi Kafila tá a máa kó bá bí. Tó yìí kí ni wọ́n fi ṣe Kafila. mọ́ èmi ló rán mi iṣẹ́ àti Kafila wọ́n pè mí ọmọ rẹ̀ pọ̀ fẹ́ rán mi iṣẹ́ wọ́n lọ rí pé mi ò ráyè ọmọ rẹ̀ pé mo bàjẹ́ mọ́ ẹ fọ́ọ̀kì mọ́ mi lórí nìyẹn. ṣé ti rí Kafila ègbò ọlá wípé àjọjọ́ rẹ̀ òun ni Kafila ń jẹ o gbígbé ẹ̀kọ́ ó dẹ̀ mọ̀ mí ó mọ̀ nǹkan tí mo lè ṣe máa di fíìmù máa di fífọ́ fèrè kí ló fẹ́ wọ́n gbórí eléyìí náà. Àṣàkẹ́ ṣé bí wọn náà ti sọ tóun lọ́rẹ̀ẹ́ ẹni. ọ̀rẹ́ mi tó jẹ́ ni o ọ̀rẹ́ mi tó jẹ́ ọlá ẹ̀ ló jẹ́ nínú ìlú wa ẹ̀. má bínú ẹ ṣáà tiẹ̀ kọ́kọ́ bá mú òun lọ sọ́dọ̀ nọ́ọ̀sì kò tiẹ̀ kọ́kọ́ mójútó orí ẹ̀ yìí gbogbo iye tó bá jẹ́ ẹ jẹ́ kí n mọ̀ gbogbo ohun tí n bá ní màá kó kalẹ̀ fún bá a mú lọ. kò burú mo ti gbọ́ mà. ó jọlá ọ̀rẹ́ o Kafila jọlá ọ̀rẹ́ o ó jọlá ọ̀rẹ́ o níṣó. ọ̀tá ìdílé jẹ́ ọkọ mi pẹ̀lẹ́ níṣó pẹ̀lẹ́. téèyàn bá ti bí ọ̀gá èèyàn ó ti dá ó dá o sí wàhálà. Kafila mi ò pàyà mi ọmọ kankan ò lè pa mí. Adúnní. Ìyá mi ṣé dáadáa ni. Adúnní ọ̀rọ̀ máa wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Rárá kì í sọ̀rọ̀ orí fóònù. Torí Ọlọ́run ìyá mi. Ó dáa màá máa retí ẹ. O ṣé. Mi ìpàyà mi ọmọ kan ò lè pa mí tí Kafila bá lóun fẹ́ pa mí kò lè rí mi pa irọ́ ni. Kàfí o Kàfí irú mọ̀lẹ́ nínú. Kíkẹ́ báwo lọ̀rọ̀ fẹ́ tá à ń sọ látijọ́ yìí ó ti pẹ́ tó o yẹ kó ti jẹ́ mi ní o. kò ṣe pé mi náà mi ò fẹ́ dá ẹ lóhùn àmọ́ mi ò fẹ́ wàhálà. wàhálà ẹ̀ wò tún nìyẹn ṣé wàhálà tèmi ni àbẹ́wò. wàhálà Kafila ni mi ò fẹ́ jọ̀gbọ̀n bẹ́ẹ̀ ni. Kafila. àdúgbò yìí náà. Kafila sọdọ́kọ̀ yìí ẹjọ́ ọjọ́ máa rè lóòótọ́ obìnrin wo ló wà lẹ́gbẹ̀ẹ́ ó yà burú ẹ̀dẹ̀ wá ní. Kafi ọgọ báyìí tẹ́lẹ̀ náà kí ló ṣẹlẹ̀ ṣé o mọ Kíkẹ́ ni Kíkẹ́ tó ń lé sọjọ́ pé òun fẹ́ fẹ́. kó má tẹ̀lé ọjọ́ ìgbéyàwó náà ti sọ báyìí. mo ti sọ fún ẹ láì mọye ìgbà ṣó rọmọ Kafila yẹn oníjọ̀gbọ̀n ọmọ ni. ìwọ náà wò ó ṣe oní Kafila oníjọ̀gbọ̀n. àbí táwọn ń wọ sọjọ́ olólùfẹ́ mi. Kafila wà kí ló wá ṣe ń bí. mo ń lọ ni mo wá rí ẹ pé o dúró tóbìnrin kan ní ẹ̀gbẹ́ ògiri èwo lẹ ń ṣe kí ló ń ṣe ń bí. Kafila wá mo ti sọ fún ẹ láì mọye ìgbà mi ò fẹ́ wàhálà ẹ o má tún kówó rẹ̀ wá sí bíbá yìí o ṣó ti yẹ ń sìn àtẹsẹ̀ kan bodò ọ̀nì tí ń fà á tí ìfìkejì sí mi tí ì fẹ́ sílé wàhálà ti pọ̀ jù. Kafila wàhálà àti ẹ̀gán ti pọ̀ jù wàhálà ẹ ti pọ̀ jù èmi náà obìnrin ni mí ṣé obìnrin kan máa ṣe dáadáa tó ń ṣe kiri nílùú yìí ọkùnrin kan àgbèsílé déédéé mìràwọ̀ ẹ ṣe díẹ̀ ṣe pẹ̀lẹ́ bí ẹ ó ṣe ẹ wá wàhálà ẹ pọ̀ jù. déédéé mìràwọ̀ èmi díẹ̀ ọ̀rọ̀ ló sọ Kafila mi fẹ́ wà lẹ́yìn Kafila mi fẹ́ wà lẹ́yìn Kafila ìyá máa bàjẹ́ mi ìwọ burú fọ́ọ̀kì bá wọ́ọ̀dì náà wẹ̀yìn kò wọ́n dà fún mi bàbá ti wá. Kàfí o Kàfí lọmọ tán sọ̀tàn wọ́n lé nílẹ̀ yìí jagun làbí lára wájú lọ ẹ máa tọ́ o kò máa dá rárá ẹ máa tọ́ o. ojú mi ojú ẹ o tó dojú Ọlọ́run jọ bá a mójútó o ìwọ náà ṣáà mọ̀ pé kì í ṣọmọ tó rọ̀ kan lọ títí torí Ọlọ́run. àǹtí mi ṣe ti rí ìgbà tó wà níbí ló ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn o tó bá ti dọ̀hùn kò lè ráyè gbogbo yẹn mọ́ àti wípé ọkọ mi gan ò lè fún láyè gbogbo yẹn. mo jẹ́rìí ẹ mo jẹ́rìí ẹ. àǹtí mi kò sí wàhálà ẹ fọkàn yín balẹ̀. ó yá ká máa lọ. ẹ lẹ́mọ̀ travel o ẹ travel ni. ẹ pẹ̀lẹ́ mọ́. travel. ṣùgbọ́n báàgì lélẹ́yìn máa.
Gbàtẹ́ rí báàgì ńkọ́. Ó ń lọ bì kan ni. Ìgbà wo ló máa dé kàfé? Ó máa dé lálẹ́ yìí. Kò sí wàhálà, máa pàdé ń bẹ̀rẹ̀ lórí alẹ́ ògbẹ́. Ọlọ́run. Ibo lẹ ti ń pàdé? Ibo ni ẹ ti ń pàdé? Ẹ̀yin ọmọ jàjàtì, ẹ̀yin náà ni. Ẹ túwọ́ lẹ́yìn ọmọ mi. Kí ló dé ṣọ́ọ̀ṣì? Ẹ wo bẹ ṣe rí Kafila yìí, ó kúrò ń lu yìí. Ó ti ń lọ Èkó. Ṣe fẹ́ gbọ́ etí yín mélòó? Tí Kafila bá ti lọ, mi ò fẹ́ rí ẹsẹ̀ kankan nu yín bí mọ́. Tí bá rí ẹsẹ̀ yín bí, ẹ ṣe wàá mọ̀ pé ìyá Kafila òun náà ní wèrè tiẹ̀ lágbárí. Bí mo ṣe wọ̀ yìí, ó yẹ kúrò níwájú ilé mi. Àwọn lọ, ká máa lọ mà. Ó yá, Kafila. Ó yá jọ. Àwọn lọ. Mo ń bọ̀ Ká máa lọ. Ìyá Kafila, àwọn lọ. Ìyá Kafila ti sọ́dẹ̀ ṣù. Ẹ má bọ̀. Àwọn ọmọ jàtìjàtì. Ó yẹ jọ ní ṣọ́ọ̀tì ẹ̀ ó darí. Ṣé kò lè gbé ní? Kafila lọ lù. Ohun ibi lọ lù. Kafila kúrò lù. A máa ṣe patí ẹ o. Torí Kafila tó lọ lù yìí. Ohun ibi lọ kúrò nílẹ̀ yìí ni. Ọlọ́run má jẹ́ kí n bírun Kafila lọ́mọ o. Ṣé bá mi o, ẹlẹ́dàá mi. Àṣìbí gbà ọmọ wọ́ọ̀dù ní Kafila. Já lọ. Wọ́n ní kí n máa kí ẹ. Ó dẹ̀ dùn mí gan-an. Dédé. Wọn ò ní kẹ́ fún mi ní nǹkan. Fún ẹ ní nǹkan bíi tìgbà ẹ tí ò lọ ní dé. Ṣé mo sọ pé ká jọ lọ nírọ̀nà? Ó dáa, mo mọ̀ pé ìtàgé bá rí wọn, wọ́n máa fún mi ní nǹkan. Well, dẹ̀bà Daddy. Kafila. Yes, sir. Báwo ni? Hi, sir. Káfí. Ṣé mo jà rẹ? God bless you. Oh, thank you very much. Yes, sir. Kafila. Àwọn orin tí mò ń gbọ́ ń pa ẹ̀ kò fi bẹ́ẹ̀ dùn mọ́ mi nù. Ó ṣe jẹ́ kí n rò pé bí àwọn pààrọ̀ mọ́ ẹ̀ ni. Orúkọ tèmi tó ń ṣe yìí tó dá ní náà. My dear, ṣé ẹ ti rí gbogbo èyí tó ń ṣe yẹn? Àǹtí mi ló lè bá ṣe o. Kò lè bẹ́ mi dánwò ẹ̀wò níbi tó dé yìí. Wo tó o bá rò pé. Má kó ọmọ ọláyà jẹ fún mi. Wo má jẹ́ kó kó ẹ láyà jẹ jàre. Ìwọ ni kò behave rẹ̀. Ojú mi. Má yẹ kí n regret pé mo accept kó mú ẹ wá sínú ilé. Is that okay? Ẹ ṣé gan sá. Kò kí n ṣe pé mo ya ọmọ burúkú bẹ́ẹ̀ yẹn náà. Ṣùgbọ́n ṣe rí ní ọ̀dọ̀ wa lọ́hùn yẹn. Àwọn èèyàn oníwàhálà ti pọ̀ jù. Mo wá fi dá yín lójú pé mi ní hùwà jákujàku ni. Báwo ni lọ́ra base Christian tí mo ní kọ́ ẹ lọ? Mo ti pè wọ́n lórí fóònù, bọ̀ wọ́n ní kí n mú wá káwọn ṣeré náà. Okay. No problem. A máa lọ lọ́la. No problem. So, ẹjọ́ lọ. Any amount about so you can be more. No problem there. No problem. All right. Ẹ ṣé gan sá. Oúnjẹ tí wọ́n ń sè nǹkan. Ó ti fẹ́ jiná. Ẹ̀rọ yá tètè máa lọ títí lọ. Kò lọ yanjú ẹ̀ torí ebi tí máa pa máa jẹ́. Bọ́ fún ṣé wo Kafila ẹ̀? Ó tó lọ sí wọ́n parọ́ mọ́ mi ọ̀tọ̀ sọ. Olùkọ́ ni wọ́n parọ́ mọ́. Mo dẹ̀ rí star yẹn bíbá ilé ẹ̀kan. Bí àwọn pójú mi ò ní tàn mí jẹ́ wúrẹ́. Àmì ìwà mú wọn, òun náà ní ká fi a máa faṣọ kún ọrùn rẹ̀ báyìí tó dáa. Yéé fọrùn lẹ̀ o, ọ fọrùn lẹ̀ o. A máa gé àníjẹ́ kọ́rùn yẹn wálẹ̀ mú wọn kó wọ́n kí wọ́n. Mo kó wọn kí wọ́n aṣọ tó ṣọ́rùn lẹ̀. Èwo la aláfi sọ́rùn rẹ̀ bẹ́ẹ̀? Èmi ò wá mọ̀ ètò máa fi sí, but is it that this or this? Bóyá kó lọ fi wọn ọ̀gá kọ́ sọ ètò wọn fi sí. Kó ti rí kí omi sọ̀rọ̀ bí iye. A ní kó lọ Ìwọ lè la fi hàn án. Èmi kò mọ̀ pé èmi ò fẹ́ kọ́ ọ̀gá sọ̀rọ̀ sí mi nígbà kan ti sọ̀kọ́ fún ẹ tẹ́lẹ̀ oògùn. Àkọlọ́ ló kó méjì wá. Wọ́n ti explain fún ẹ lọ́ fún wọn, wọ́n ṣáà lè pa ẹ́. Bó o ti a máa sọ̀rọ̀ rẹ̀ ní tú wa máa tì mí sí wọn, tú wa máa tì mí sí wọn. Àwa nìyẹn o. Aago mẹ́jọ ló máa wọṣẹ́. Ọ̀gá. Ó ṣẹlẹ̀. Èsì ìmọ̀bínú pé mo disturb rin aṣọ kí a mi gé kí ìwé ká fi àlàkún sí òun ni mo kí mi láfihàn yín yèé kí a bá a lò kọ́lọ́ ìwé ká mú lànà mo ti gbàgbé ìmọ̀bínú. Ìjọ ògbọ̀ngàn lè fẹ́ mọṣẹ́.
kò sọ fún mi pé ìjọba ìlẹ̀ fẹ́ mọ̀ ṣé yẹ́lò yẹn ló fẹ́ fi míìsì tó fẹ́ ṣe àbí black. ọ̀gá ìmọ̀ bínú. black ilẹ̀ máa lo Ìjẹ̀ṣà má ní mi lára. dúdú ni ká lò. mẹ́mọ̀ black ni sọ ìmọ̀ bínú. àfi sòrò ẹ wò gẹ́gẹ́ bí mo ṣe sọ̀rọ̀ ṣe rí ọmọ yìí ọmọ sísítà mi ni ó ń ṣèjọ̀gbọ̀n lábúlé láti mi fi pè mí pé kí n wá mu mo dẹ̀ wò pé ó yẹ kóun náà níṣẹ́ ọwọ́ mo ṣe ní pé kó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ yín mo dẹ̀ rí pé gbogbo àwọn tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ yín mo rí pé gbogbo wọn náà mọṣẹ́ wọ́n dẹ̀ fi ń ṣoríire so òun ni mo ṣe ní kó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ yín àbí. ohun tó jàjù bẹ́ẹ̀ ni pé kó kọjú mọ́ nǹkan tó wá ṣe ń bì ọlọ́run tó ti ń fún wa ṣe tẹ́lẹ̀ á fún wa ṣe lórí tiwọn náà. àmín. ṣùgbọ́n kankan ṣó ní o aago 8 ló gbọ́dọ̀ máa dé tó bá ti kọjá aago 8 ó lè di wàhálà. ìyẹn ló kéré jù. àbí kí ni kó padà sílé. ẹ ṣe mà èmi gan bíi 7:30 ìgbà míì gan aago 7 ó lè jẹ́ ní ọ̀nà ṣọ́ọ̀bù lẹ́ máa ti gbà mí. bẹ́ẹ̀ni ọmọ gidi lẹ mú wá ọmọ gidi ọlọ́run alẹ́ fún ẹ ṣe. Ìjẹ̀ṣà Júmi Júmi sí bẹ́ẹ̀ ni. Júmi ràn mí pè ọ́ aṣọ tẹ́lẹ̀ ká dé náà lẹ́yìn wọn. lẹ́gí látàárọ̀ wọ́n dẹ̀ máa tó gbà yìí fídọ́ọ̀mù fún yín. junior yìí ta ṣẹ̀ṣẹ̀ gbà ní. kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ má bínú tí ń jà ní junior yìí ta ṣẹ̀ṣẹ̀ gbà ní ẹ máa kọ́ ní nǹkan tó yẹ kó mọ̀ ṣe ó kẹ̀dẹ̀ sọ fún àwọn tó kù yín tó bá dé láti tọ́ sí lọ kó ṣẹ́ sáṣọ pé a ti gba ẹlòmíì o. mi ò fẹ́ wàhálà o ṣe ti gbọ́. ó ti dá a ti gbọ́ ọ̀rìnrìn òní yóò di méjì kínú bí ni ìpínlẹ̀ káàbọ̀ àgbo lórí rí o ìyá máa ń gbó orí o àgbo lórí rí o àgbo. gbogbo ẹ̀ náà ló máa san fún yín. ìṣe àgbẹ̀lẹ̀ ọjọ́ sí ọjọ́ ìfáyín dáadáa. àwọn ọmọ yẹn fún yín. òun náà tó máa jọ ìwọ̀n. ọjà o ẹ ṣe àdúpẹ́ o. báwo apẹ́ láàárọ̀ la o. kò ní pẹ́ ẹ ṣe o ọ̀gá. Júmi. ìpẹ̀lẹ́ tí bá mi bọ̀ ìbá mi bọ́ ọ̀hún dání o. Júmi. káàbọ̀ ẹ̀yà ṣẹ́ o. ìṣeun Júmi yọ mí pè ọ́ lámì. Senior, màmá yẹn wọn ò tí ì ṣí ṣọ́ọ̀bù. wọn ò ṣí ṣọ́ọ̀bù kẹ̀. ok dání ìpín ẹ̀ ṣá. Senior dami wọ́n lè ń pè mí. lọ gbá ilẹ̀ tó wà níta yẹn tó bá ti gbà tán kó lọ dànù. ṣé mi. mo ní kó lọ gbá ilẹ̀ tó wà níta tó bá ti gbà tán kó lọ dànù. orí yín yí ṣá àbọ̀lọ́ búkú nìyí ni ẹ ṣí eré ni ṣé mo wá kọ́ṣẹ́ ń bí ni àbí mo wá ṣọmọ ọ̀dọ̀ wọ́n ná mi pé kí lọ òwú wá mi ò tiẹ̀ tí ì dé mi ò tí ì jókòó èyí tún ní kí èmi kí lọ gbálẹ̀ kí foríru kí lọ dalẹ̀ ẹ̀ jẹ́ kó mi yí pé o. ó lè jẹ́ wípé wọ́n yàn yín lé mi ṣé tó bá jẹ́ wípé wọ́n bí mi lé yín àbọ̀ bí yín lé mi àbí tá a bá tán ṣé lè gbà kó máa da fámìlì yín ríbo ni. wọn ò tẹ̀lé bírú ẹ̀ lé mi. wèrè lélẹ̀ ìṣà orí ẹ̀ burú ni. àwọn àgbọ̀ ẹ̀ lélẹ̀ yìí. wọ́n jẹ́ kó mi yí pé bí o. bàbá yá àbọ̀dì jẹ́ o. wèrè lélẹ̀ ìṣà. wèrè ní gbogbo lé yín ṣá. ẹ má mi ṣe ìgbé kí lọ mọ̀ òun wá lọ́nà tó jí lọ lọ́rùn yẹn mọ́tẹ́ta ìdílé tún ní jẹ́ mi kí lọ gbálẹ̀ kí lọ kọ́lẹ̀ dànù ẹ jẹ́ kó mi yí pé o. ẹ bá ẹ̀jẹ̀ fọmọ yìí dẹ̀ náà. kí ló dé. ṣé ẹ lè ránṣẹ́ ìṣèbọ́mọṣẹ́ yìí. dákọ́mọṣẹ́ ẹ mo gbá fọ́ọ̀mù lọ́wọ́. ó ń ṣọmọṣẹ́ yìí. aláìjẹ́ kí wọ́n ti máa fún ẹ ṣíkọ́ hospital náà máa ti gbà ẹ bẹ́ẹ̀ pọ́ bí ìgbà tó rí ẹ o. òkè wá bá mi bẹ̀. junior ló ṣe ń bí bá everybody ló dẹ̀ máa ń ránṣẹ́ wà dẹ̀ jíṣẹ́ yẹn. èmi ò lè dá senior ní mà senior ní mà. ìwọ jẹ́ lánàá mo délé yìí ó wá sọ pé èmi jù ẹ má jẹ́ àbí wọ́n lọ fún ìpamọ́ ẹ lọ́jọ́ lọ́wọ́ lọ́wọ́ kí ló fariwo sí mi ò dájọ́ tó wà nílẹ̀ kí ló fariwo ní ṣọ́ọ̀bù ọ̀wọ́ ẹ jọ kí ló ṣẹlẹ̀ tẹ́sọ́ bí lọ́jà. a ní kí ló ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù mi wọ́n tún ránṣọ. ẹ kú ni mo.
ẹ káàbọ̀. ọ̀gá ẹ ṣe o kó lọ gbá ilẹ̀ tó wà níta kó dẹ̀ lọ dànù ló bẹ̀rẹ̀ sí ní pa ilé gbogbo ìrọ̀lẹ́ pé òun máa lọ gbogbo ìrọ̀nù ṣọ́ọ̀bù látàárọ̀. Kàfílà wọ́n parọ́ mọ́ ẹni. ọ̀gá kí irọ́ ó parọ́ mọ́ àbí ọ̀parọ́ mọ́ bí o ti ṣeré ni ọ̀gá kẹ́kọ̀ọ́ sọ fún yín ni in fact ó ti fẹ́ da ṣọ́ọ̀bù rú mọ́ a lórí ó ti fẹ́ tú ṣọ́ọ̀bù ọlọ́run lẹ́gbàá fún ọ. wọ́n kí ló tó ń fẹ́ júmọ́ mi. ìwọ tó ń fẹ́ jú ìwọ tó kọlà sóhun yóò wá mọ júmọ́ mi ó gbàgbé kọ́ dára mi máa kọ́wọ́ bọ̀ ẹ̀ lọ́wọ́ tí ó bọ̀ mi lójú bó tí ó bọ̀ mi lójú. Kàfílà níwájú mi náà níwájú mi Kàfílà níwájú mi bóyá ilé yìí Kàfílà. àìkú àrẹ̀lẹ̀ ilé yá Kàfílà ilé yìí ilé yá. ó ń lọlé. Kàfílà ń lọlé. ìtìmọ̀ ó ní ìgbéraga. Kò sí wàhálà. Ṣé o mọ̀ pé àwọn sínú èèyàn báyìí ọ̀gá èèyàn ló jẹ́ ni? mọ́mì irú táì wo lẹ́yìn tún mú wá yìí èmi ò bá bí irú eléyìí rí kẹ̀ ẹ́ ọ̀gá bá wò ẹ wá kò sẹ́yìn tó jọ̀gá mi nù gbogbo wọn o ẹ̀yin gbọ́dọ̀ ṣe wà ayé kan kó wá jọ síbí ni ọlọ́run lọ̀gá everybody ṣé gbogbo yìí tẹ́ kó jọ yìí tẹ́ mú wèrè tẹ́ má síbi tẹ́ kó gbà tóbi tútù tẹ́ kó wá jọ ẹ́ grace náà ń pè wọn olóyìnbó máa ń pè ní grace ọlọ́run ló help mi ẹ gbàgbé ẹ kò sọ̀gá anybody ní anywhere. o ṣe é tó sàn torí mi fún mi pọ́lọ́run ló help mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ṣe o. àwọn ilé wọn máa ń dà mí láàmú gan dẹ̀ ń dà mí bíbo bíbo dẹ̀ fẹ́ máa gbá mi bíi bọ́ọ̀lù. ẹ jẹ́ Kàfílà wọlé lọ. kí n wọlé. ẹ kò wọlé àbí ọ̀tún lè wọ pé jọjọ bá mi fi sílẹ̀. ṣe tán èèyàn níyìn o ọlọ́run ẹ gbọ́ pé ẹ gbà yìí o ọlọ́run ó gbé fún yín ọ wà àmọ́ àgbàlagbà ẹ ṣe. Ọya máa lọ tákan ọgọ́ sí ìyẹn lọ mo ní wọ́n bá lè gbé ìró látàárọ̀ ẹ lè mọṣẹ́ mọ́. náà máa ṣàánú mi wọ́n gbọ́dọ̀ jù wọnú ilé lọ́kọ́ ojú ó síbẹ̀. iṣẹ́ jàre. mo parí ẹ̀ mọ̀ bọ́ sí mi lẹ́nu mi. ọmọ padé lébọ̀ ló fi wá kọ́ṣẹ́ mi ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ sí ọ o ti gbọ́ o ti gbé ìpàtí mo ní kò gbé. bẹ́ẹ̀ ni àwọn woman sọ pé ọ̀la làwọn fẹ́ gba aṣọ yẹn pé off shoulder làwọn fẹ́ mọ̀ sí. o ti wá di bẹ́ẹ̀ ni ẹsẹ̀ tí yìí ń pè. ibi gbogbo ló gbà lágbára tiwa o àwa ló sọ níbẹ̀ gángan kàfí o kàfí irú mọ̀lẹ̀ nínú wọn kàfí o kàfí. bọ́ọ̀lù sọ wípé omi nìkan fún kàfí lọmọ tó sọ̀tọ̀ sọ̀tọ̀. tí o fẹ́ drink o fẹ́ anything. omi dá lára mo ti wá ké pẹ̀lú mi. jẹ́ ká fi yẹn sílẹ̀. ṣòro nìkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ tí mo fẹ́ pè é wípé kò wá bá mi ń bì báyìí. jọ kí ló gbójúlé náà èèyàn owó ló sọ fún ẹ nílé yín pé máa lọ kó lọ máa jó pé mò ń tẹ̀lé ẹ̀ mò ń bọ̀ lẹ́yìn ẹ̀ wọ́n lè ṣe nǹkan tó wù ẹ́ o kàn débẹ̀ yẹn o dé sí ṣọ́ọ̀pù wa kó wa kọ́ṣẹ́ àwọn senior sọ pé kó lọ fàbọ́ kó gbálẹ̀ o ò ṣe anything o sọ pé o lè ṣe jọ kí ló gbójúlé. ọmọge fìyẹn lẹ wọn lè máa ṣe bẹ́ẹ̀ yẹn sí mi èmi máa ṣe máa gbálẹ̀ mo ṣe máa fọ bọ́ on top say wetin happen èmi ò lè ṣe o. sori nígbà tí ta wà tá a bá dánwó ẹ̀ wò tí a bá dánwó ẹ̀ wò àti lọlé ọ̀gá yìí ò ní gbẹ̀ síṣẹ́ mọ́ wọ́n kàn dé kan ṣe falafala folofolo lè jẹ́ lọ́bẹ̀ yẹn. àwọn náà mọ̀ ọ́ kémi gan fẹ́ kọ́ṣẹ́ ni mi lọ́jú ni lọ́gàá bá ní kí n máa èmi gan mo ti bá tèmi lọ. orí ẹ pé ọ orí ẹ pé mo ti rí ọmọ tí mo fẹ́ mo ti rí lára ẹ̀ ṣó ti rí látọjọ́ yìí mi ò rẹ́ni tó fojú jọ mi rárá ń bẹ̀ yẹn ni but àwọn ọmọ àṣẹ tó pọ̀ ń bẹ̀ wọn fọyọ́ mi rẹ́ni fojú jọ mi rẹ́ni tó tẹ̀ jábí ti tẹ̀mí nu wọn ṣọ̀kà tó dé tó fún ọ lọ́wọ́ ẹ̀ mo ti mọ̀ pé ok ọmọ mi lélẹ́yìí ọmọ mi lélẹ́yìí mo ṣe ní pé àjọ rẹ̀ alẹ́ ni ṣó ti rí. èmi jẹ́ ń sọ fún ẹ èmi láìpẹ́ owó gan bẹ́ẹ̀ ni mo sọ èmi náà láìpẹ́ owó ṣorí ṣe òṣìṣẹ́ ká máa kọ́ṣẹ́ ká máa jókòó 4 years 5 years sí ìdíṣẹ́ tẹ́lẹ̀ àbí mi ò lè ṣe rẹ̀ kò possible ó kàn ṣáà tiraka pòkè jẹ́ kí n máa wọ̀. wọ́n manage ẹ̀ ṣá. wá ṣé àwọn guys kan wà wọ́n máa ń gbọ́ wọ́n máa ń lọ síbẹ̀ ìsọ̀ àwọn ẹlẹ́ran ìsọ̀ àwọn oníṣọ́ọ̀bù tó máa àwọn ò ní lọ sínú ọjà ṣé ti rí nǹkan tó wà lórí ti tèmi ni wípé ṣé àwọn ẹlẹ́jà tó máa kọ́ àwọn gbé tébù kan síta lọ́kọ̀ máa gbé máa kó sweet kó ṣùngọ́ọ̀mù kú gbogbo ìgbà ṣé o ti rí àwọn máa gbowó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni lọ́kọ̀ lọ kọ́ ṣọ́ọ̀bù kan káwọn kan lọ ń ta kankan bẹ̀ a máa gbowó lọ́wọ́ wọn ni 200 500 owó ń pè nìyẹn tó bá fi dáná máa fi ṣe calculation báyìí àti ní 10,000 20,000.
ọmọ àmọ́ tí mo ti yọ bí wèrè. ìwọ fi wèrè lẹ̀ wèrè wà lẹ̀. ṣé kò ní mo ti rárá. kí ni wọ́n fọ tí ṣe omi pò mi lèmi lò ṣòrí tí mi bá ra máa mú mi bí mi ṣe ń mú kí n máa fi pa wèrè yẹn mọ́lẹ̀ ó lè jọjà ló ti máa wo mi kò dẹ̀ ní dákọ́ mọ́. ọmọ mi wèrè pọ̀ lébi ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ni ọ̀pọ̀ lẹ́ gidi gan ni. ṣé irú iṣẹ́ yẹn iṣẹ́ ọmọ àdúgbò ni tọ́ba débẹ̀ pé ẹ mú ọmọ tá àwa ọmọ àdúgbò iṣẹ́ ìlú làwa ń ṣe ọmọ ìlú ni wà náà. ọlọ́run máa ṣe tó gbé tó gbé pàdé mi. ọlọ́run àti méèkì ẹ̀ gbọ̀pẹ́ pàdí mi ní látẹ̀lé gbọ̀pẹ́ tí pàdí mi ní látẹ̀lé gbọ̀pẹ́ tí ẹ̀ báyìí gan. ọmọ àìsàn náà ń jẹ owó ọlọ́run ká máa lọ fọwọ́ fọ́gà lé lọ́gbàlẹ̀ fọ́gà. ọlọ́run. bọ̀ orí ẹ já rù ní o fẹ́ janjú mọ́ aláyé lórí ni máa fò. ṣé dáadáa orúkọ lórí burúkú làwọn tó ní ẹ orúkọ ayé ẹ máa bàjẹ́ bó ṣe wà ẹ ni mi kò dé wú ẹ látẹ̀tẹ̀ kan ṣá má ní ẹwà ṣókù sílé bì kan ni orí bí ẹran tó fi ń ṣe ní sórí rẹ sí pẹ̀lú bóyá eré tọ́rọ̀ ẹ náà ló ń gbé bọ́ọ̀dì ẹ ló lọ́ọ́ rojọ́ tiwa. ọwọ́ yìí ti bà. bàbá lókè. kí ló ṣẹlẹ̀ tọwọ́ yìí tó bẹ̀rẹ̀ báyìí. bàbá mi rú lórí burúkú ìṣá eléyìí ló lọ bá balẹ̀ ló sọ wípé èmi ń dàlúrú èmi àti bàbá mi kọ́ láwa kúrò nínú ìlú. ó parọ́ mọ́ ni. mo parọ́ mọ́ ni. ó parọ́ mọ́ ni. kò sí wàhálà ibò ló wà ń bẹ̀. chief of staff pẹ̀lẹ́. tágbàlagbà wa ń bẹ sọ̀rọ̀ àwòwájú. wo òjò parọ́ kan mọ́ ẹ ó ní o lọ bá balẹ̀ pé kó lè wa kó lù alpha. parọ́. kò ní dá fún wa ti balẹ̀. ọtún níbẹ̀ ni ẹ̀yin lè jẹ̀bi wá pé ti ká apá ẹ̀ kan lọ́tún tẹ̀ ká apá ẹ̀ lọ sí tẹ̀ wá dà sínú sọ́kàwé tẹ̀ ní kó máa lọ lé. ó ń ṣe rìhásà lọ́wọ́ ni kò sí nǹkan méjì tí máa ṣe máa tẹ ọkọ gbé abẹ́ ẹ̀ kí ní ẹ̀ gangan máa ní kó fà jáde máa gé yẹn kú o ojú tó fi ríran tó fi mọ́lé balẹ̀ ìkọ́nú ẹ̀ máa lọ lé o kó tó kúrò ń bí lè ní kò ní dá fún ìyá ẹ̀ kò ní dá fún gbogbo everybody tó bá bẹ̀bẹ̀ lálẹ́ kò ní dá fún wọn. that's all. Òjó ó láhùn kí ló ń ṣe ẹ gan báyìí kí ló ń ṣe ẹ sọ fẹ́ lọ́pọ̀ òrìbí látàárọ̀ mo rí ó dẹ̀ láhùn ṣé wọ́n nìkan ló fẹ́ da láàní àwọn ti ba yí ẹ jẹ fún mi kí ni jẹ ẹ má lẹ fẹ́ ni o lè lè ṣe yóò yẹ kí n ṣe bá tọ́ kí mo fẹ́ sọ́ọ̀lì ilé ní mẹ́tọ̀ ó fi rọ́ọ̀bù sí mi. bàbá òṣì tó bí wọ́n wèrè ìwà mẹ́sẹ̀ ẹni last. ọmọ tó ṣẹlẹ̀ sọ́ọ́ni ọmọ tó máa ń múnú mi dùn mi ò fẹ́ fi ẹlẹ́jọ́ kan ṣoṣo tí n bá kú lónìí báyìí gbàm kí wọ́n dẹ̀ kú láàárọ̀ la gbàm wọ́n dẹ̀ sin wá pọ̀ kọjọ́ síjọ́ mẹ́jọ wa kó dẹ̀ kálẹ̀. kò sí wàhálà èmi ti jẹ́ nínú odò mo ti jẹ́ nínú odò ìjọ òǹdó tí mo ti jẹ́ òní òní jẹ́ kẹ́yìn last. jọ kọ́ mi fún 5,000 sáré fún 5,000 ọ̀rẹ́. ẹ lè rí 5 ọ̀rẹ́ máa rí 4 báwo ewé olú àlọ́wọ́ ẹ̀ ń bẹ̀. ọ̀ntọ́ṣù wa nígbà ètò ti tọ́ṣù. ọ̀ntọ́ṣù ẹ̀ wò mo rò kó rí ẹ̀ kú ni. fúlọ́tọ̀ṣù. anybody tó bá gba ọ̀ntọ́ṣù yẹn ó máa kú láàárọ̀ ọ̀la. kí ló ń ṣe é wọ́n ti fi pè ṣe báyìí. ẹ mọ bí tá a ti rí ọ̀ntọ́ṣù yẹn ni tẹ́ fẹ́ gbà. èkó ní mi ní nínú lówó wà fún ilé ló wà bí. mẹ́rin náà ló wà bẹ́ẹ̀. màá ní láti kàwó. ẹni tí mi jẹ kàwó ọjọ́ rẹ̀ mo sáré mú kúrò mọ́ mọ́. wàhálà ẹ̀ ní last. lókè. tó o lè gbà pa bí ọlọ́mọ òsì ṣe dáadáa. wá gbégi ní ẹ lẹ gbélé bó ìwà ẹ gbélé dìde sókè mi fẹ́ bá ẹ sọ. dàgbà lókè. máa wojú mi lọ́wọ́ kan bẹ́ẹ̀ máa bọ̀ ń bì kí ni nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ náà wáìtì ọkọ̀ fi lọ sọ́dọ̀ balẹ̀ lọ rojọ́ mi bí wọ́n bí ẹ̀rọ ọkàn ẹ̀ kò tẹ̀ máa down straight ó mọ̀ ẹ̀ ẹ̀ yà súnmọ́ bí náà súnmọ́ bí gúnbí wá pẹ̀lẹ́ ọmọ pẹ̀lẹ́. níṣòro méje ni mo fẹ́ kàn méje ni ṣáàrà farabalẹ̀ níṣòro. bàbá tó ń ṣe jákujàku ọmọ tó ń ṣe jákujàku. àwọn ọkọ lọ sọ́dọ̀ ìyá Káúsà a ti kúrò ńbẹ̀. a máa ti gba ti ya Káúsà rà lánàá ló ti gbàgbé. èmi ọgọ́rin ní kákúlẹ́ẹ̀tì ni. àná mo fẹ́ ra kàrà ọjà kẹ́ńtà tọ́dé ń wá. ẹ jẹ́ ká kọ́ yà ń bì. ẹni ní àyè nǹkan ká ní ṣọ́ọ̀bù yìí.
ẹni tó ní bídà ẹgbọ́n àtàbà ti rí ẹjẹ́ gbé mẹ́rin. Má ṣe bẹ́ẹ̀ àwọn oṣoolè ẹ̀tọ́ wa là ń wà. Àgbẹ̀tọ̀ ẹ káàsán báwo ni ṣàlàáfíà ni sọ́jà ń wá. Owó ṣọ́ọ̀bù ìlà wa gba owó lẹ̀. Wọ́n lé kó bọ́ọ̀tà bá wa jèrè. Òun máa yé ṣé fẹ́ máa ná ni dáadé ń ṣe búrẹ́dì Agége. Ẹ máa gbà mí kẹ́ ẹ̀ tún bèèlè lè kólé mi lọ́wọ́. Tó yọ ni. Wá kí ló sọ? Kò sójà ẹ bá gbà. Fáìbẹ̀ lọ́wọ́ wa jàre. Wá kí ló mí pé kò sọjà. Wá àwa tó ń wọ ìyá alájẹ ni wa o. Ṣáájú ìbìnà lọ́wọ́ ṣáàtọ̀ owó lọ́wọ́ ẹ̀ ní ṣáájú ìbìnà lójú ẹ̀ ní. Wo àtìgbà táwa ti ń gbowó òlù láti ń gbowó ilẹ̀ lájẹ́ ti dé gbogbo àdúgbò. Má sọ pé kò sọjà. Adé fún gbẹ́gẹ́ ń tà wàràwàrà. Ṣòwò owó tó kólẹ̀ yìí. Owó àwọn tó ń ta pure water nìkan ni wàá dẹ̀bi gbogbo nǹkan tí wọ́n ń tà. Kò sójà bá gbà ẹ bá. 5 páálí ló wú ẹ̀ mú síbi kò pé. Dábìlọ̀. Mo ti gbọ́. N kò lè forúkọ sí tẹ́lẹ̀. Téèyàn bá mọ́jú àwọn pípù yìí. Tó máa rò ká ń bòun ìṣẹ̀lẹ̀ mi. Àwọn àtàkùn tó ń bì ní dáhùn. Ṣé ká ibi wá pa àwọn ìyá ẹ̀ kú ìyẹn àwa o? Gbogbo last card lẹ ti gbà yìí. Èwo tún bèbí ìfún ẹran yìí. Wá ṣó yọ ni. 3 bay ló kólẹ̀. 3 bay. Aláyé wọ̀ o. Táà gbélé ibi lójú ẹ̀ ni. Ní ìmọ̀ o. Orí bá ṣe tó bá ṣe gálàǹtì ilẹ̀ ni. Wọ́n kó 3 bay fáwà wá o. Sórí mọ́ǹtì yìí ogún ẹ̀ ló san yìí. Tó bá fi di next month báyìí 5,000 naira tó jà létí. Bá a gbé. Ó ti yẹ bẹ́ẹ̀ yẹn. Mo ti gbọ́. Ẹ wá ṣé kò sí fọ́ọ̀dì ròdù ńlẹ̀ ni. Olórí kó 3 bay lórí burúkú. Ọ̀nà ńlẹ̀. Ọmọ ayé wá o. Ṣé ká mú bá dúró sí i? Ó dà ń ṣe bí. Bó bá dé tàkà àti gbowó tàwa ni. Alágbára ló jẹun ìgboro má ti wèrè bọ̀. Òun láì ṣe ọlọ́pàá láì ṣe ló kà. Àwòrán ní bọ́dì ní iṣẹ́. Ó gbà wájú yọ, ó gbà wájú yọ, ó gbà wájú yọ. Àwa la ní ìgboro lónìí wá. Nínú ayé láyé. Nígbà yìí, ìyẹn ọkọ ló ń lo sàkámà jẹrẹ yóò tún lámà ní àfún ẹ tí wọn jẹ ìgbà. Arọ́bù òòyà, ó dẹ̀ wá sí ṣọ́ọ̀bù ó wá pàtẹ ọjà. Èèyàn agbé mi mọ́ra. Kò gbé mi mọ́ra rẹ̀ ò yá lóòótọ́ Ọlọ́run. Báwo ló ṣe mọ̀ pàrọ̀ ìyá lóòótọ́? Alójú mà yẹn dọ̀. Ó dọ̀. Ara àyòyà kò jókòó sílé kó wà lórí bẹ́ẹ̀dì àbí ká lọ hospital. Ó wá ṣiṣẹ́, ó wá pọ̀wọ́, ó wá sọ pé kò sówó lẹ̀ àbí. Màá gbà lọ́la máa rí. Àṣìyẹn wá lé o, èyí ló ta pa látànù jẹ́ gbọ́. Eléyìí 11,500 fún mi. Bá fi mọ́ 2,000 lé. Ṣírù ẹ̀. Ó jẹ́ bóyá 13,500. 13,500. Àpòwò. Ọlọ́run ọmọ ẹ wá. Ọmọ ayé. Kúkú sílẹ̀ léyìí. Owó ègò. Ọmọ ṣẹ́bi tí mo bá ń gbọ́ àwọn fígọ̀ owó tàpá tí bá ń gbọ́ tẹ̀ bá ń pè báyìí lásán. Tí mi tí wọ́n fojú mi rówó lẹ̀ ọlọ́run inú mi kàn máa ń dùn mo kàn máa ń bí àfihàn. Ṣẹ́bi ẹ máa gbọ́ ṣẹ́rẹ́ ventures ta dalẹ̀. Ọkọ̀ mi balẹ̀ pa máa jẹun dalẹ̀ ni. Jẹun kú à ń jẹun bẹ́ẹ̀. Ṣẹ́rẹ́ gbọ́ ṣẹ́rẹ́ ibi tá à ń gbowó yìí lọ yìí. A máa gbowó dọ̀dọ̀ gọ́fúnà o. Bẹ́ẹ̀ni. Wọ́n lọ ń ṣe báyìí wọ́n tó àgbà síbi pẹlẹbẹ bí kékeré. Gọ́fúnà báwo president of the world làwọn bá dòwò pọ̀. Lókè lẹ́yìn lókè. Lọ́wọ́ tí wọ́n ti mú jọ làwọn ọgbà yóò máa dúpọ̀. President òkè wọ́n máa sanwó òkè wọ́n sanwó tóge. Lọ́wọ́ tí wọ́n sanwó tóge tí kò wá sanwó àwọn ní kókó. Kàfí o kàfí lọmọ tán sọ̀tàn wọ́n lé nílẹ̀ yìí. Ṣé orí ọmọ lẹ́lẹ̀ tí wọ́n bá gbé sórí rọ́ọ̀gì kí ni mo tiẹ̀ sọ tí wọ́n bá gbé sórí ẹni ó máa jábọ́ dànù ni Kafila jọ sọ fún mi níbo ló lọ mo wá ẹdẹ ṣọ́ọ̀bù wọ́n ní kó wá sí ṣọ́ọ̀bù níbo ló lọ my dear. Kafilat, what is your problem? Bí a tó bá sọ fún mi bí yóò máa padà yé mi ìmọ̀ nǹkan tó ń ṣe ẹ̀ náà o kó tó kúrò nílé yìí wàá jẹun wàá gbé oúnjẹ dání ìgbà mi wà máa tún fún ẹ lówó tí ò tún ní hàn sáǹtì ẹ kí ló tún fẹ́ wàá kò ṣe pé wọ́n lu ẹbí ẹrú aláwọn tó kù tó ń ṣe ẹ́ bí so what's the problem kí ló ṣe wo lè sọ tọrọ fún ẹ o disappoint ara ẹ o disappoint ara ẹ tún disappoint mi fúnra mi yes torí pé tí wọ́n fẹ́ ròyìn jáde báyìí yẹn ni nígbà tí mo lè nà ẹbí yìí nínà ó ní wọn tí mo lè dá sí mọ́ ṣùgbọ́n tó bá ti sú èmi wàá mú padà síbi tẹ̀ tí mo wà. Kafila sọ fún mi bò ló ń lọ
níbo ló lọ. Mo lọ lọ sí ṣọ́ọ̀bù ni. Sọ fún mi. Ẹbí mi ni mo wá gbà mí o. Mọ̀dí wá gbà mí lẹ̀ o. Aṣọ ọmọ lélẹ́yìí mọ̀dí ṣàkùṣàkù. Mọ̀dí ṣàkùṣàkù kò ní dáa fún ẹ. Kò ní dáa fún ayé ẹ máa bàjẹ́ ni. So ẹ̀yin lẹ jẹ́ kí Kafila gbọ́ràn lé. Ẹ̀yin lẹ sọ́dọ̀ lórí burúkú. Ẹ wo bí bẹ́ẹ̀ ṣe sọ́dọ̀ lórí burúkú yẹn. Orí burúkú máa dé báyìí ni. Ṣé wọ́n bí sórí mẹ́ja ni? Ẹ fi Kafila lọ́rùn sílẹ̀. Ẹ̀yin ọmọ ọ̀ṣẹ́ ọmọ ọ̀fọ̀ ọmọ rádaràda Kafila ayé ẹ̀ máa bàjẹ́ ni. Ẹgbẹ́ yẹn ti pọ̀ jù. Kí gangan ni mo ṣe fún wọn? Ẹ jọ ṣé ti máa jọ́ ọmọ wọn ni? Ṣé ọmọ máa rojọ ìpẹ̀lẹ́ mi lórí? Bó ṣe rojọ ìpẹ̀lẹ́ mi, àbọ̀ tí wọ́n sọ wọn lè bírù mi lọ́mọ náà. Kò dẹ̀ ní dáfáǹtì, ayé ẹ̀ máa bàjẹ́ ni. Lórí pé àwọn pé wọ́n pè yàn lásán àti lọ́n ju pàjù sí wọ́n ní wẹ̀rẹ̀ gan-an. Wọ́n bú orí mi lé ní o. Láì jẹ́ bẹ́ẹ̀, màá tí kábọ̀ lójú àtọ̀rí fóònù lọ́dà pé lórí burúkú là ń tí ẹ̀. Mọ̀dí má bínú. Mọ̀dí má bínú. Ṣorí táìmù tó pè sí yẹn àwọn gangan wọ́n ń kí fún mi lọ́wọ́ ni. Àti wọ́n kàn ń bá mi rí bíi pé kinní ni. Wọ́n kí fún ẹ lọ́wọ́ dẹ̀ rojọ́ ṣé ọjọ́ máa ṣe ṣé ọmọ wọ́ ni ṣé bébì ni ẹ ni? Ṣọmọdé ni ẹ ni? Lára ọmọdé ni. Nǹkan tó bá ti ṣì mú tó ń gbé ní ẹṣí àwọn àǹtí ẹ̀ yẹn ọmọdé ni. Ká fi wojú mi. Ó mọ̀ pàṣẹ mo ti fi ẹṣí mi lẹ̀ ni. Ká fi wojú mi kó bá mi sọ̀rọ̀. Oyin pé oúnjẹ àǹtí ẹ̀ at what age? Èmi 15 years mo ti ń dágbé láyé mi. Tí mo ti mójú tó ra mi. Ọlọ́run máa jẹ. Nígbà tí wọ́n dé pampers fún mi. Ọmọ ọdún tí mo ti kú òní ẹṣí ni. Tí mo ti wà lábà tí mo ti ń káàkiri fúnra mi. Ó wà lábẹ́ wọn lórí wàsó kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Lè forí burúkú. Ó jẹ́ ló ń ṣe fún àpapọ̀ ṣe kíní kan wá gbé lẹ́bàá àti wèrè kan tómi kan máa gbọ́. Ọyìn dé pampers fún ẹ ni. Alẹ́ o. Ètí wèrè kan kí wọ́n máa sọ̀rọ̀ kan máa gbá wèrè létí. Má foko mi dáná. Ọjọ́ kan lèèyàn kọ̀. Èmi sì máa nà àǹtí ẹ̀. Èmi sì máa nà àǹtí ẹ̀ kó fi gbogbo wèrè yẹn lẹ̀. Èmi sì máa nà àǹtí ẹ̀. Ayé ṣe pé lórí fóònù. Èmi sì máa jẹ́ àǹtí ẹ̀ mọ̀. Ó dà pé lórí burúkú ni wà tàǹtí ẹ̀. Wèrè máa lélẹ̀ yẹn ní máa bọ́ tó ń bọ̀ yẹn tó ń bọ́ tó ń bọ̀ yẹn. Ṣé pé fún mi gan. Irú mọ̀lẹ̀ nínú wọn. Kàfí o kàfí. Kàfí lọmọ tán sọ̀tàn ò sọ̀tàn. Wọ́n lé nílẹ̀ yìí jagun làbí lára wájú lọ. Lára wájú lọ. Ẹ má máa tọ́ o. Kò máa dá rárá. Ẹ má máa tọ́ o. Ẹ má fojú àgbàrá wo kúdẹ̀tì. Ẹni tó fojú àgbàrá wo kúdẹ̀tì. Ẹ bọ̀dá bọ̀ láṣọ kò ní wálé mọ́. Ẹ wo sórí. Wọ̀ ìyá mi. Àbò bẹ́ẹ̀ dalẹ̀ nù ni. Tó bẹ́ẹ̀ lọ dalẹ̀ nù ni. Ẹrù mi ni. Ẹrù báwo. Àti ní ká wọ́n máa bá bí sọlẹ̀ nù sí kinní. Àwọn landlord association complain. Lájẹ́ ẹrù mi ló wà ń bẹ̀ aṣọ mi. Aṣọ ẹ̀. Kí ló fẹ́ fa aṣọ ṣe? Kí ló fẹ́ fa dúró ẹrù yìí ṣe ń dà? Ilé tó ń pariwo ni àwọn ń travel. Ó fẹ́ travel. Ṣé o rí pé tó bá di pé mo bẹ̀rẹ̀ sí ní yan àǹtí lódì wọ́n á ní mò ń yan wọn lódì ṣé o dá kó fẹ́ travel kọ́ máa pè mí kọ́ máa sọ fún mi pé àǹtí. Filẹ̀ fún olórí ẹbí wa ó yẹ kán sọ fún ẹ lóòótọ́. Ṣé mi lè lórí ẹbí yìí? Ó yẹ kán sọ fún ẹ. Ṣé kí n já ẹ? O lọ bí kankan. No. Àlẹ́ lè jáde sẹ́mi ìṣeré tó o bá jáde kan pa mí tó o bá bọ̀ tánú ọgbà yìí ẹ pa mí. Filẹ̀ fún wa. Kẹ́ ń wá. Wá. Mi ò lè gbowó mi ò gba bribe mi ń gbowó o ò jáde ní tèmi. Bàbá o ti sọ pé wà. Ọ̀rọ̀ kan wà tó fẹ́ sọ túbẹ̀. Àmọ́ ò lè jáde o èmi ò ní jẹ́ kó bọ́ sí ìṣeré o kí n wá fẹ̀ áàpù. Filẹ̀ fún. Filẹ̀ fún. Filẹ̀ fún. Filẹ̀ fún. Ẹ gbà mí. Ta ló ṣe é báyìí? Tani? Ta ló ṣe é báyìí? Kafila ni o. Kafila. Kafila ló dé mi. Kafila obìnrin lásán. Lásán kọ́ ó kọ́kọ́ yọ ọbẹ̀. Mo ní àbò ti ya wèrè. Ṣẹ́rí má ti ó yọ ọbẹ̀ sí mi. Mo ní ẹgẹ́ ni mi lè dìde wò. Nígbà tó yọ ọbẹ̀ mo lábò ti ya wèrè. Bó ṣe rí pé mo gbá ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ báyìí ó kàn yọ ìbọn olójú méjì.
bó ṣe yìn kíní gbà gbàdá ìwọ ò ní lọ pẹ̀lú ẹrù fẹ́ máa lọ mo ṣe lọ ìbọn gbà ló bá yọ ìbọn rẹ̀. so ó sọ fún mi pé Kàfílà ò súnú ilé yìí. ngbà tó kẹrù tó lọ mo ní kí n lè mú ló so mi mọ́lẹ̀. Kàfílà ni ẹgbẹ́ mi dídé gbọ́. ó tó bẹ́ẹ̀ látàlí àná. Kàfílà. mo ń bọ̀. Madam. mo ń bọ̀. Kàfílà. My dear. Madam. My dear. Kàfílà. My dear. Madam. èmi sọ fún Kàfílà a ṣe nǹkan kan ẹgbẹ́ èèyàn ọmọ ṣé bí kọ́lẹ̀ wà tí Kàfílà ti sọ pé ọ̀wọ́n lọ sílùú ọ̀wọ́n lọ ṣe nǹkan ipe kìdẹ̀ máa ń bọ́dà láti pè wọn o pé nẹ́tíwọ̀kì ibẹ̀ ò dá. bẹ́ẹ̀ ni ọ̀gá nǹkan tó sọ nìyẹn o. á dáa fún yín o ṣe ti gbọ́ níbo ni mo wá rán Kàfílà lọ kódà àwọn àtọ̀wọn ẹgbẹ́ ìtọ́jọ́ wá síbi iṣẹ́ mo ti pè yan wọn wọ́n dẹ̀ sọ pé kì í fi wọ́n sílẹ̀ tó bá yá wọn wá wálé ìgbà tẹ́mi ò dẹ̀ ṣe pé yín ní pé nẹ́tíwọ̀kì ò dá lọ́dọ̀ yín kí ni mo fi jẹ̀bi mà. Kàfílà èmi àti Kàfílà ò lọ síbi kankan nígbà tí mi ò rí Kàfílà nílé mo rò wípé ẹ gbaṣẹ́ kan tẹ́ ń ṣe náìtì ni o ni mo fi wò wípé kí wọ́n confam ìgbà tẹ́ máa ṣe tán. náìtì màá fẹ́ ṣe náìtì mi ò ní sọ fún yín màá fẹ́ ṣe náìtì mi ò ní pé yín kí n sọ fún yín àbí kí ní kó wálé kó wá sọ fún yín ṣé Kàfílà jọmọdé ni mi ò mọ nǹkan kan pọ̀rọ̀ Kàfílà o. so ẹ sọ fún mi nsìn pé Kàfílà ò wá síbi iṣẹ́. madam mi ò rí Kàfílà. ibo wà ní Kàfílà lè gbà lọ. ọ̀gá èmi rí Kàfílà àtàwọn júnior. níbo. ní street. mo dẹ̀ ní máa sọ fọ́gà pé wọn ò wá síbi iṣẹ́ wọ́n ní àwọn á nà mí àwọn máa pa mí gbà tí mo dẹ̀ dé ṣọ́ọ̀bù mo sọ fún Ìjẹ̀ṣà. ń gbọ́ Ìjẹ̀ṣà. ọ̀gá lóòótọ́ ló sọ fún mi ó sọ pé òun apàun kóun bá sọ fẹ́ nìkọ̀ọ̀kan nígbòdì ti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni òun ló mú mi kí mẹ́fẹ́ sọ fún yín torí mélòó gé egún mi lọ́bẹ̀ àbí kẹfẹ́ gò mọ́ mi lórí mélòó lágbá kó o ní kúkú torí mélòó fẹ̀mí ara mi ta káìtì òní mèsè wí ẹ̀yìn mọ́ bínú. Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé ẹ̀yin ọmọ ilẹ̀ máa rán mi lọ síbi tí mo fẹ́ lọ. ó dẹ̀ sọ fún mi Ìjẹ̀ṣà ẹ wo madam ṣe ti gbọ́ wọ́n ní street lọ tí wọ́n bóyá kẹ́ wá wọn sí street ẹ ti gbọ́ mi mi ò mọ kankan pẹ́ o. so Kàfílà ò wá síbi iṣẹ́ Kàfílà dẹ̀ kúrò lé tí mo rò pé wọ́n ń ṣe night ni ok. Hello àǹtí mi. Àdùnní. Ẹ wo èmi ò rí Kàfílà o Kàfílà ò sí nílé kò dẹ̀ tún sí níbi iṣẹ́. Bẹ́ẹ̀ ni mà kò wá ṣọ́ọ̀bù bíbá o wọ́n ní kò wá sí ṣọ́ọ̀bù rárá tẹ́mi rí i pé wọ́n ń ṣe náìtì níbi iṣẹ́ wọn ni àfìgbà tí mo débi iṣẹ́ wọn ń sìn náà sọ pé Kàfílà ò wá síbi iṣẹ́ ipò ti tójọ́ mẹ́ta tí ò ti wá. Mo dáre láyé mi Kàfílà tún gbé ṣe ìdè kò ní ẹ̀yin bọ́ lọ́wọ́ ló lọ. Ìbò máa fẹ́ wọ ọmọ sí ọmọ tí ò kọ́ lábọ́ mo fẹ́ wọ àgbà báyìí ṣé kò wálé rárá ni. Bẹ́ẹ̀ ni mà ẹ wò ẹ jẹ́ ká dìjọ́ máa wá o ẹ jẹ́ ká dìjọ́ máa wá o nǹkan tí mo ní kí n sọ fún yín nìyẹn. Ó dáa Ọlọ́run á fún ẹ rí ó ṣe ìyá mi ẹ tún pè mí bó bá ṣe jẹ́ ọgbẹ́ èmi àti ẹ̀ pè ẹ́ ó dáa. Kàfílà ó tún gbé ṣe ẹ̀dẹ́kọ̀ ó tún gbé dẹ́kọ̀ bó mo fẹ́ wá Kàfílà síta ló fẹ́ bá mi wá Kàfílà. Ọ̀gá ẹ ṣe gan-an mà. kò tọ́pẹ́ Ọlọ́run á ṣe ní rírí. Àmín. ẹ tẹ́kẹ̀ ọ́. Ó dàbọ̀ mọ́. ẹ̀yin ẹ kó ṣì wà bá. mi ò wo súra yín kí n tó gbà yín. Kí a tún ṣe. ṣògbádùn wọn ò pẹ́ rárá lé yín ni ṣé rí by the time tí bá máa bẹ̀rẹ̀ pẹ̀lú yín fúnra yín lẹ máa sọ pé ẹ fẹ́ ṣe freedom
àmọ́ pé kí èèyàn má kọ́ṣẹ́ tán kó dẹ̀ sọ pé mo fẹ́ ṣe freedom àti wọ àgbàyà wo ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ bá mi sọ fún dádì àti mọ́mí ẹ pé kó wá gba list. ọ̀gá mi mọ̀ kọ́kọ́ ń pa mi mọ̀ kọ́kọ́ ń pààrọ̀ Kafila. ṣọ́rẹ́ o ayé ò ti ṣe tán. ṣọ́rẹ́ ṣọ́ṣẹ́ pè fún ẹni ṣé pè ń já ẹni onírìkúrì ṣọ́rẹ́ onírìkúrì ṣọ́rẹ́ ìwọ nǹkan tí máa sọ ni mo ti sọ yẹn o ní kí mọ́mí àti dádì ẹ kó wá gba list kó máa wá lọ ó ti ṣe tán ó ti ṣe tán ó ti ṣe ṣọ́yà ó ya wèrè ni ẹ kúrò àdúgbò wájú mi ẹ kúrò onírìkúrì ìwọ ló rí wèrè ló rá sí wíkiri títì wọ́n ṣaṣọgé tó mọ̀ kó ponú ṣaṣọgé. ẹ má fojú àgbàrá wo kúdẹ̀tì ẹni tó fojú àgbàrá wo kúdẹ̀tì. kí ló ń bọ̀ madam ó dẹ̀ pé ẹsẹ̀ sí ṣọ́ọ̀bù yìí ni o. bẹ́ẹ̀ni kò pẹ́ta síbi mà. abájọ ní ọjà fi pọ̀ báyìí ẹ máa lówó gan o. ọ̀la ọlọ́run náà. ẹ máa lówó gan ó pọ̀. ọ̀tá ìwọlé jáde bá gbowó ṣọ́ọ̀bù. ẹ kí lẹ fẹ́ bá wa rà báyìí. níbo. a ní kí wọ́n ní kẹjẹ́ kí bá gbowó ṣọ́ọ̀bù ṣe rí àwọn alánílẹ̀. kò sí ṣọ́ọ̀bù kankan máa gbà ládùúgbò yìí látòkè títí tó fi dé ìsàlẹ̀ àwọn alánílẹ̀ lálómi lá ní gbogbo ẹ̀ ó yẹ ìwọlé kẹ jáde. ẹ jọ̀ọ́ ẹ má bínú tí n bá ní kí n bí yín léèrè local government ò lẹ́yìn ṣiṣẹ́ fún. àǹtí ẹ wá kí ló ṣe yẹn sọ̀rọ̀ jẹnu lọ o. àti ṣé newscaster ni. ó sún mi. ta ló mọ local government rí. ẹ wò mí bísí ju gbogbo rọ́bì tó bá àwọn bíbí jù jẹ́ ẹ lọ. ṣọlá tó ń wo ìyàwó lójú ìlú gan. wọ́n ní kó mọ́wọ́ fún àwọn akọ́lẹ̀ máa bí happy. owó táwa ń pa owó àpò tiwa. wọ́n ní kó jáde kó bá gbowó àbí òní gbogbo sẹ̀rẹ̀ tó ń ṣe yìí. ó dà pé oúnjẹ fíìmù lójú ẹ̀. ìgbà tó bá mi ṣe láti rẹ̀ wá ni. lọ́dọ̀ yìí burúkú lélẹ̀ yìí. àpò lọ́wọ́ lọ́dọ̀ tó yọ òní. ẹ bẹ kú fún ẹ bí i. tó yọ òní. ọmọ kọ́ọ̀ṣì. ẹni sùúrù náà. sàmẹ́ntẹ́ náà. sàmẹ́ntẹ́ náà. ẹ náà tó bẹ́ẹ̀ jẹ́. dídá fún ọkọ̀ dídá fóun náà. kí ló rà. ẹ má pààyàn síwájú sọ̀rọ̀. ẹ má náà wọ́n mọ̀. ẹ jọ sọ̀rọ̀ ẹ má náà wọ́n mọ̀. ẹ má ẹ wọ ẹ má náà wọ́n mọ̀ ẹ jọ ẹ má náà wọ́n mọ̀. àwọn fi padà dé lásán. àwọn fi padà dé. ọba ti bí yín dá sábà padà wá. wọ́n yà kí fi wọ́n kí fi wọ́n kí sára sí. kò ní jọjọ fẹ́yìn méjèèjì tí orí jẹ́ kájú wẹ̀ ṣì tàwa fún ẹ ayé yín òní dá ọmọ bíi jọ́tọ̀ nsàlẹ̀ ń bẹ̀ yẹn ibi jẹ́jọ́ tó máa pẹ́ de ọmọ kú ìyá ò wa ọmọ sọnù ìyá ò wa àwọn ọlọ́wà lábẹ́ bí ń bẹ̀ á padà bọ̀ tó bá bí jẹ́ ẹ̀dá ká má bọ̀ wa. a máa pa yín run ni ẹ̀yin olórí ṣiṣẹ́ ọmọ làwọn ilé ìyá yín ti gbogbo òjò lọ́sọ̀ ọmọ làwọn ilé ẹ̀bẹ̀ lè ṣe dáadé kan. ráyé wá o ráyé wá ayé òsì lẹ wá ọkùnrin lèmi mọ̀ tó ṣọmọ ọ̀tá obìnrin ayé yín ti bàjẹ́ olórí burúkú tún ẹ̀ ń gbẹ́ pọ̀lọ́ olórí burúkú ni ẹ pé ẹ̀rọ máa fi di yín ẹ̀yin wẹ̀rẹ̀ yìí ó lọ sí rí. ẹ̀yin náà ìbá má ti dá sí ẹ̀hún lọ́jọ́. mọ̀dí ń sùn mọ̀dí ẹ wo bóyá kẹ pé padà tó bá di ó ti ń nawọ́ pé kí n fòun sílẹ̀ pé tóun bá jí wọn wá pé yìí ẹ pé padà. ẹ ti bá mọ̀dí jẹ́ ó ti pariwo lọ gbowó ìwé rẹ̀ ó sì rí ẹni tó fọ́ ń di lórí. kí ni wọ́n tẹ̀ ẹ̀kọ́ apá mi lẹ́sìn ẹ̀kọ́ apá mi ládùúgbò mi wọ́n ti gbé bọ́ọ̀dì lọ yóò. Are you mad? Ajabale. Now let's go.
bó ṣeré èrè ń bẹ níbẹ̀ fún ẹ lọ́la wà yé wàá bẹ̀rù rẹ níbòde olè ò ní gbé no èrè ni ó èrè ni ó ọ̀rọ̀ tó bá jojú lọ ẹnu la fi ń wò ọ̀rọ̀ tó bá jẹnu lọ wà. ẹ má bá ti sílẹ̀ ẹ má bá. Where does us? Where does us? Where does us? Where does us? Open that gate. Yes, sir. Where does us? Ṣé wàá pa? Mo wà ókè sir. Ẹnìkan là ń bèrè nínú ilé yìí. Kafila sir. Okay, Kafila ni mo bèrè níbẹ̀. Yes. Mrs. Arabambi. Are you mad? Are you mad? Mo ní mo bèrè Kafila ó ní Arabambi. Báwo ni ẹ pẹ́ pọ̀ mọ́ra wọn? Ẹ má bínú sir, ẹ má bínú torí Ọlọ́run. Good. Kafila is living here, not again. Mr. Man. Ma. Ṣọ́ ara ẹ kò dẹ̀ bẹ̀rù orí ẹ. Kafila dàbọ̀ ló wà. Kafila ò sí ń bímọ. Àǹtí wọn ló ń gbé mi. Mọ́mí! Mọ́mí! Kí ló ṣẹlẹ̀? Madam please come. Ẹ má wọ reverse ẹ máa bọ̀. Wọ́n náà fẹ́ rí yín láti federal government. Thank you, sir. Ẹ pẹ̀lẹ́ madam. Yes sir. Ẹ jọ̀ọ́ Kafila ni abèrè ń bá. Kafila. Bẹ́ẹ̀ni ibo ló wà ẹ pè jáde fún mi. Kafila ò gbé bímọ. Kí lẹ mean? Bẹ́ẹ̀ni sà. Kafila ò gbé. That's all right. Kò gbé bímọ. Go. Irọ́ wàhálà òde. Ó tiẹ̀ dá. Kafila ti ṣeré olóko. Wàhálà dé báyìí. Ó ti ju òkòlù gíláàsì àwọn Áfíríkà lọ́dọ̀ sójà. Tí a mi bá gbà yín létí. Ẹ bá ọ̀rọ̀ jọ́bẹ́ni tó ń lọ ní síìtì kejì. Ìgbéra lẹ́sẹ̀ pé mo ṣe yìí tẹ́lẹ̀. Well done, sir. Well done. Good afternoon. Yes, good afternoon. How may I help you? Musa. Leke. Kí ló ṣẹlẹ̀? Báwo tó jọ mẹ́ta? Kí ló ṣe mí? Wẹ́lẹ̀ ọmọ kan ni mo wá dé ìgbà yìí. Kafila lórúkọ ẹ̀. Kafila? Yes. Ọmọ ẹ̀gbọ́n ìyàwó mi ni. Kí ló ṣe? Could you believe wípé Kafila pẹ̀lú àwọn ẹgbẹ́ obìnrin bíi ẹgbẹ́ wọ́n lè lọ sí ṣọ́ọ̀pù ìyàwó tèmi wọ́n bẹ̀rẹ̀ sí nínà wọ́n da ọjà rú wọ́n bà gbogbo nǹkan jẹ́ níbẹ̀ ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn fẹ́ gba owó ilẹ̀ àwọn fẹ́ gba owó ṣọ́ọ̀pù lọ́wọ́ ìyàwó mi. Can you imagine? Wọ́n ti wá júwe ibi tí wọ́n máa ń kóra wọn jọ sí wọ́n júwe fún wa a lọ síbẹ̀ àárín kan mú ìkan tá a rí mú yẹn ló wá júwe fún wa wípé ibi báyìí ni Kafila gbé that's why ta fi wá sí báyìí so mo fẹ́ rí Kafila yẹn fúnra mi mo fẹ́ fojú mi hàn báyìí wípé reason tó fi lè lọ ṣe gbogbo tó ṣe ní ṣọ́ọ̀bù ìyàwó mi yẹn mo fẹ́ mọ̀. Ọ̀rọ̀ ẹ̀ ṣe yé mi ni torí mi ìmọ̀ òdì tó fi sákúrò mi àti fojú kan sí i ó ti pẹ́ díẹ̀ bó ṣàwọn pé kí ló tó sákúrò nílé àṣẹ wà tó wù rí Musa jọ torí Ọlọ́run tó bá ti bá mi rí ẹ wò ẹ̀kọ́ ọmọ tí ò bá lẹ́kọ̀ọ́ àpọ̀ tí ń kọ́ wa ní. Good. Well, kò sí problem. Bí ajá Kafila bá pé 20 ọdún ẹran ogún tiwa ló máa ṣe. It's okay. All right, friend. Musa. Officer. Yes, sir. Let's go. All right. Yeah. Sórí kan tó dalẹ̀. Jọ̀ọ́ ká ní pé ṣe mi ò mọ Musa. Ṣé àgbàlagbàrà mi màmá fi ṣọlọ́mọ kúyà àbíjọ́ mo ti jẹ gbárí? Wá jẹ́ kí n sọ tọrọ fún ẹ bó ṣe wà kí n fóònù mọ́lẹ̀ bí àǹtí yẹ wípé ó dàbí ìfẹ́ ráwọn gangan nílé ká tó sọ pé màá rí Kafila o. Ó gbọ́? Mo ti gbọ́. Ó gbọ́? Mo ti gbọ́. Yóò máa fà. Kafila. 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 Hey. Ìwà tó wù pé láwọn ọlọ́dẹ lálẹ́ àná ò bọ̀ sí i. Kí ló máa ná ẹ kó o sọ fún wọn pé wọ́n ni? Bá tí ì ṣe pé wà tí wọ́n jọ ṣe pàdé tẹ́ ẹ ti ní ìwọ ń bọ̀ lé lánàá tó máa fi mọ̀ pé wọ́n ló wọ̀lú. Òun á bẹ̀rẹ̀ sí ní báwọn jàjàkadì.
tó bá tiẹ̀ wá mú ẹ tó ń yin ọ̀tá ẹ níbọn lálẹ́ àná jọ ṣé wàá ráyè jókòó wá bá mi rojọ́ láàárọ̀ yìí. ẹ máa wo ya Kafisha níta ní ìbọn èmi ẹ forí tèmi sọlẹ̀ sílùú ìnìnà nígbà tèmi ò kì í ṣàtọ̀hún mi wà wọ́n bá yìn mí bọ̀ wọ́n ti dáràn nìyẹn ẹ̀ẹ́bí tàwọn ọlọ́dẹ yẹn máa ń pọ̀ gan àti tí wọ́n ti pọ̀ jù wọ́n níta nìyẹn mo ní káfí o ṣé ẹ̀yin ò mọ̀ wípé ọmọ ti upgrade gbogbo nǹkan ti yàtọ̀ iṣẹ́ ti yàtọ̀ orúkọ mi gan ti change ọmọ ò jẹ́ káfí láàmọ̀ káfí lọmọ ń jẹ wọ́n dẹ̀ ṣe ni ẹ̀ dúró bẹ̀ ìwọ́n tán ni mo ní káfí ni o káfí ni mo dẹ̀ ń bounce lọ wọ́n dẹ̀ lọ ń sọ̀rọ̀ àǹdí mi wọ́n lọ ń ṣe bí wèrè lọ́pọ̀ lọ ṣe bí kinní lánàá yẹn èmi gan kékeré ni mo bá wọn pò yín wọn lè yẹn mí bọ̀n o. ṣé ohun tó kó bọ̀ rè. gbogbo nǹkan mo kó dé o. gbogbo nǹkan ni gbogbo nǹkan. ọmọ yìí ti yàtọ̀ mi ò jẹ́ káfílà mọ́ káfí lọ́mọ ń jẹ́ sí iṣẹ́ ti yàtọ̀ orí ti change gbogbo nǹkan sí ó ti yé yín ó sì pọ̀ gan. ìwọ ń jẹ́ káfí ìgbà wo ló wá pẹran súnà míì tí wọ́n fi ń jẹ́ káfí. ìyá káfí ẹ ti miss ṣáárẹ̀ mi tó wà nílé yẹn àtàwọn tèmi ní ìgboro Èkó a ti pẹ́ràn a fi ṣàsún ní dára kó gbogbo ọtí gbogbo fàájì ìlú a ti ṣe súnà káfí ṣé kí n ṣe tíyín fún yín màá ṣe tíyín fún yín owó wà lọ́wọ́ mi o màá ṣe àsùn màá hàǹgì ẹ̀ síta báyìí màá decorate ẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ yín tó bá wà á fún wọn ní tó dáa tajútajú. ó dà o ti padà délé báyìí máa fẹ́ kó wá gbogbo ọwọ́ ẹ̀ rì síbì kan o ò lè má sọ̀rọ̀ kó kàn máa nawọ́ napá láì ṣe pé ò ń júwe ibì kan fẹ́ nìkan ó dà ìyẹn dà kí ló wá dé ta rí ẹ ńlé. ilé bàbá wọn ni kò ń bọ́ ọmọ lẹ́rù ṣebí ilé wa ni mo ti dé èmi lè ṣe bó ṣe wù mí ṣàròdàbò yìí tí mo wà lẹ́kọ̀ọ́ yẹn ọlọ́ṣẹ́ ni wọ́n o àti olófo mania ni wọ́n o àti wọ́n wà ókè o ọmọ ìyá tí yín ni mo rí rí o wọ́n máa ń dà mí láàmú gan ni sẹ́ẹ̀ ṣẹ́bí ń gbà mí tán bá ti wá ń bú mi tán ń bú mi tán ń bú mi wọ́n kàn máa ju òkò wọ́n máa ju wọ́n ṣẹ́sẹ̀ yìí náà ẹ̀ ń fi ilé ẹ̀ lára àwọn nǹkan kan ò kì í báyìí ẹ̀ ń gbọ́ létí àti yẹn ò dáa o tó bá ti bú mi tó ti tẹ́ wọn lọ́rùn á ní àǹtí àwọn nì àǹtí àwọn ló bímọ òfo àǹtí àwọn ló bímọ tí ò lè tọ̀ àǹtí àwọn ló bímọ tẹ́nu ò ká ṣẹ́wàbí tí wọn ò kí ń dùn mí tọkọ wọn máa bad gan o mi ò tí ì rí kí ẹnu ọkùnrin máa jò bẹ́ẹ̀ yẹn rí tábìlì oyin bá ti ń bú mi báyìí ọkọ ẹ̀ náà máa gbé ni ọkọ ẹ̀ náà máa fi sí ni mo kàn wọ bọ̀dá ẹ̀ pé tí má kí wọ́n ń bí ẹ̀mọ́ tó bá kíyàn ń bí tí bá kí ọkọ wọn bí wọ́n mi fẹ́ dáhùn sí i náà mo pẹ́ díẹ̀ máa lọ bá ìyá mi. ó dáa kò sí wàhálà ṣe bó ṣáà ti padà délé báyìí ó ti padà dé ó ti dé sọ́dọ̀ èmi tí mo bí èmi tí mo bí mọ tẹnu òkà àbúrò mi ní èmi bímọ tí ẹnu òkà. a ní ní ọjọ́ kan wọ́n sọ débi pé ayé ń ṣàǹtí àwọn ni pé tí wọ́n táyé ò máa ṣe yín pé táyé ò bá máa ṣe ẹ̀yìn ẹ̀ ní bírò èmi káfí lọ́mọ mo ní ayé ń ṣe máa ń mì ayé ń ṣe ìyá káfí. ó ti dá ó ti dá ó tó ó ti tó. ó dùn mí gan o. ó ti tó máa wò ó tì ọ̀rẹ́ ẹ tẹjọ wá dé tí òdìdí náà. ẹ mọ̀ ó lè sùn lórí omi tó bá bẹ́ sódò báyìí táyé bá gbà ó wá tún sùn lọ́nbẹ̀ ẹ̀yẹn filẹ̀ bọ́ kó tó jí ẹ bá mi ṣe ẹ̀gúsí ìjẹ̀bú ẹ̀gúsí olómi ẹ bá ṣe bọ̀kọ́tọ̀ ẹja kíkà ẹ fi sínú ẹ ká bá mi ṣe ẹ̀bà ẹ bá mi ru ẹ̀bà sí tó bá máa fi jí báyìí oúnjẹ ti wà ńlẹ̀ ẹ get. èmi ni kémi tún bọ́ sílé ìdáná kí n dáná fún ẹ. ìyá ká fi mi ṣẹ̀ṣẹ̀ dé nìyà ẹ ṣàlejò mi náà ẹ pọ́n mi lé lójú ọ̀rẹ́ mi náà ẹ pọ́n mi lé náà ṣé ni yóò dùn pé mi wálé ni ẹ ṣàlejò mi ẹ ṣe oúnjẹ fún wa. ó ti yé mi. ẹ ṣàlejò mi náà ọmọ yìí mi ṣẹ̀ṣẹ̀ dé ni náà. ó yé mi. ẹ bá wa ṣe ẹ bá wa ṣe ẹ bá wa ṣe oúnjẹ. Kafila
ọmọge júmi ò wò ó pọ̀ lórúkọ ẹ̀ ó pọ̀ orí ni orí pọ̀ ó ní agbára o. ìdí iṣẹ́ wọ́n fún ètò yìí. Káfí ìlú wa ilẹ̀ ọlá ní ilẹ̀ ọlọ́rà sórí ibi tó wà gbogbo nǹkan ló wà níbí gbogbo ayé gbogbo fàájì gbogbo nǹkan ọlọ́run parí iṣẹ́ sí lóyún. bí alọ́wọ́ gba àdúgbò ni mo máa mú ẹ yàrá àjọ pé kàtílẹ̀. Kafila mo fọ́ ọ Kafila yóò Kafila. Káfí. Èrè tún bí káfí ó tún fọ́. Káfí ọ̀fà. Kí ló tó yẹ tó ń sá lọ? Sórí yẹn fìyẹn lẹ̀ ọwọ́ ẹ̀ ò lè yí ẹ bọ̀ mo sì máa ṣàlàyé everything fún ẹ. Kò lè yé mi. Ó tún bí Kafila ó tún fọ́. Ọmọ gẹ́gẹ́ ha lọ. Àwọn máa yí ẹsẹ̀ mo sì máa play orin yẹn fún ẹ. Filẹ̀. Wọ́n ṣe ń sọ lọ yìí fẹ́ nǹkan. Ọlọ́ọ̀ ìlú ń fà ìfà. ó fà ìfà. èyí ẹ náà ránṣọ ìfọ ọgbẹni ẹ fún nǹkan ṣe yamayama èyí ẹ èmíkẹ ayé. kí ló ṣẹlẹ̀ balẹ̀ kí ló ṣẹlẹ̀ aláyédà kí ló ṣẹlẹ̀ fàlàyé lẹ̀ bọ́bọ́ ìtọ́jú ẹ̀mí ọ̀wá láǹpáyọ̀ aláyédà ṣe kí ló bọ́ fàlàyé ṣe kí ló ṣẹlẹ̀. nẹ́sùrù aláyé ṣóǹṣẹ́ kúrò níbẹ̀ náà èèpẹ̀ ara kí ṣẹlẹ̀. ẹ wo ṣe fẹ́ gbọ́ Kafila ti wọ̀lú. Kafila yìí sí. Kafila ti wọ̀lú. ó ti wọ̀lú nígbà ìṣòwò wọ̀lú ẹ jọ fún mi yan nígbà wọ̀lú yẹn àwọn tẹ̀lé lù àdúgbò fún ẹ gan bí tó ti rí báwo tó mọ̀ kó tó wọ̀lú. bọ̀bọ̀ sọ́jà ti ń parọ́ fún ẹni wọ́n ní Kafila wọ̀lú oní Kafila wo ṣé Kafila pé méjì nílùú yìí. wá kó fi kí n gbénu ẹ gbé ọjà ń pa mí kí mo ti gbé. o ti ń sinmi. lémi náà o ti ń sinmi. èmi náà sinmi. èsì kékeré o ti ń sinmi. ẹ wo bí àsìkò ọkọ ilé yìí ẹ yá dáadáa o ṣé bí wọ́n ti wà lẹ́sẹ̀ yìí ẹ mẹ́ta sùn lé o ẹ mẹ́ta ló sẹ̀ wọ́n láti wá o ẹ ká gbéra ẹ ká gbé bọ́dì ẹ ká bàlá yé. ibo la ń lọ báyìí. ẹ ká bàlá yé. ẹ ká bàlá yé. Oya. wọ́n ti wá Kafila wo ayé bá bàjẹ́ yìí nígbà tó yìí wo ó wà kú. ó ga gan o ó lágbára gan o ṣáwọn tó sọ pé àwọn fọkanáísà Èkó yàtọ̀ sí TV àṣírí pé wọn parọ́ bó ṣe ń fẹ́ táyà náà ń fáyà. wọ́n ti fẹ́ tán wọ́n mọ mi ò náà tún ti sókè o ti rí pé wẹ́pọ̀n ayé ni ó ti sáyé Ọlọ́run tí bá yẹnu sí ó máa dàbí nọ́ọ̀sù ní ọgbẹ́ báwo ni bàdí mi Ọlọ́run àmìsí ẹ̀ gan bí o seriously àwọn èèyàn àmìsí ẹ̀ gan kí ló ń ṣẹlẹ̀ wo gbogbo ẹ̀ tó wá ṣáà ń dùn mí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ni pé tọmọdé tí ẹ bá tiẹ̀ ṣe bí ọmọdé àgbà tèmi ò ní ṣe bí àgbàyà o tún wá ń bọ̀ bí o tún wá lọ mú òun dání ṣé gbogbo ìjà tá ti gbàgbé ṣé ká máa tún bẹ̀rẹ̀ mí ni kí ló mú òun dání fún. Òjò wá kí ló ṣí ẹ àwọn tó ń wo ìyàwó gangan ní káfí o gbogbo nǹkan tá a sọ pé a lọ gbogbo ẹ ṣe ó ń dun àwọn gangan lélẹ́yìí o tó o bá ti bá àwọn eléyìí o rí káfí gbàgbé ẹ sọ nǹkan tó bá fẹ́ sọ lójú ẹ kí ló fẹ́ rí mi fún wọn ló fẹ́ rí mi. kò sí wèrè kò sí ìranù bẹ́ẹ̀ náà bàtò náà kì í ṣe fẹ́ jìn àbáwo. èmi lè mọ òun. bàtò ṣe pé òun náà di mú rí kò sí wèrè ń bẹ̀ ẹnu la máa fi sọ etí la máa fi gbọ́ etí la máa fi kó o kò sí kókó nǹkan tí mo fẹ́ sọ náà ju pé kó tó di kó lọ tẹ́lẹ̀ náà ni mo ti rí gbogbo sìnrìn yẹn ni mo ti wù ẹ̀ àmọ́ ìjà wèrè tó ń jà ọmọ kékeré ló ń ṣe eléyìí tó ń jà báyìí gbogbo gbàrẹ́sì kó jẹ́ pé gbàrẹ́sì lọ pọ̀ dùn bẹ́ẹ̀ kó rí tèmi náà lọ yí borí ẹ̀ ṣe ń jiyàn kí nǹkan pàgùn mọ́lẹ̀ pa kí dẹ̀ súnmọ́ ẹ̀ kí dẹ̀ fà láti bíbí kí dẹ̀ fà kókè wá ibi ìmàdàbí kànga ni àmọ́ torí nǹkan tí mo ti rí lọ́jọ́ iwájú òun ni mo yẹ kíìpù ẹ̀ títí dé ni ológo ló máa ń sọ̀rọ̀ ológo olófo ló ń sọ̀rọ̀ olófo oníranù oná ń gbèjà ara wọn máa ń pológo ní ológo lèmi náà báwo jẹ́ ká jọ fògo rọra. kẹ máa gbóná fábọ̀ ara yín. máa ò pé ká méjì ká. kẹ máa gbóná fábọ̀ ara yín. ká. ògo wọnú ògo. kí ni. a ní ká máa sálì
kò yẹ ká sáré ilé lórí ara wa jẹ́ sáré ilé lórí ẹ kí wọn náà gbárí ilé lórí mi ṣé yẹn náà tún yé ẹni ó dà jẹ́ ká sọ̀rọ̀ àwa di snooker jẹ́ kí pọ́ọ̀tì 8. ìwà àti ta ni aláyé òjò wá kí ló ṣí ẹ. ó dà tí o gbé ò bá yẹ ohun tí mò ń sọ fún ẹ ni pé kò yẹ ẹ sìn torí ayọ̀ bá wo ara ẹ̀ tọ́kọ̀ kọ̀ pariwo ọjọ́ ọjọ́. ó yà wẹ̀rẹ̀ ni àbọ̀lọ́ ìbùkún lélẹ̀. wá kí ló ṣẹlẹ̀ gan wá ọ́ndún màlẹ́ lè yàtọ̀ super park. kí ló ṣẹlẹ̀ wá lékelé tó lọ ń ṣe dá. ṣé mi sọ fún ẹ pé àwọn tó dúró ìgangan náà ni káfí ni. èwo ni wọ́n sọ pọ̀. anyway òjò wá sórí ìwọ ló ń fáwọn eléyìí lọ́rọ̀ sọ o. kí ló fẹ́ fojú mi rí iná. má bínú calm down wà òjò wá o ti ṣeré gan o wá ṣé káfí ayé ìgbà yẹn ló ṣì ń rò pé òun rí ni ṣé káfílà ló ń pè mí ni káfí lọmọ ń jẹ́ ń sìn yín náà òkè ká máa ṣe báyìí ká máa ṣe báyìí ṣé láyé ìgbà yẹn àbí láyé tuntun tá a wà yìí so torí mi ti lọ sẹ́kọ̀ọ́ sí mi ti dé ìwọ náà rí pé gbogbo ẹ ti ga sókè ọmọ gan ti step up màmá ń pè tán ó wá ní kémi àti ẹ àwa ò ń bẹ o tó bá tún bẹ̀bẹ̀ irú ẹ̀ ṣé àwọn ọmọ mi tán dúró yìí tó bá bínú tán gbogbo yẹ parapọ̀ kẹ́dẹ̀ ẹ̀yọ̀kan ẹ̀ tó à ń lé yín ìwọ àtàwọn wo tó bá bínú àtún sí yín lára ń sìn láìlájú yẹ tó bá òjò jẹ́ kó bí yẹ pé. ṣé ọmọ kan ṣẹlẹ̀ ṣé ọmọ kan ṣẹlẹ̀ torí gbogbo ẹjọ́ tó rò yẹn sí gbogbo eléyìí tó ju ẹ̀ mo rí ẹ̀ àwọn omi kan ti wà lára ẹ̀ kò sí àlà gbogbo omi yẹn náà èmi náà ni màá padà fà á. àmọ́ next time tó bá ti ń bọ̀ torí ẹni tó bá yìí mú fídà lọ́wọ́ má mú wa o. eléyìí tó wò bí pọ́kọ́ mi ọkọ mi ọyàn sí lójú yẹn irọ́ o wọ́n fòrí rẹ lẹ́nu ni. orí flask àbí kí náà pé orí pé ìwà lẹ́nu ẹ̀ ni. wèrè dún fídà ẹnu ẹ̀ kókó ṣe filẹ̀ filẹ̀. ó tún mọ́ ọ̀nà mọ́ ó ti lúmọ́dé ṣìnà bára ilẹ̀ wo angry man lélẹ̀ ó kúrò super park. wà wá gbójú o a máa jà o lọ́nà wo àbò jáwèrè máa fún ẹ̀fọ́ tí ó jáwèrè ni. kí ló fẹ́ fa gbogbo òṣì náà. wọ́n ti ń bẹ́ jù ni. kí ni tiẹ̀ ń bẹ̀ kí ni tiẹ̀ ń bẹ̀ mú bá àwọn ọmọ sọ̀rọ̀ bí o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe kò yẹ kọ́pọ̀lọ́ tiẹ̀ ti sọ fún nǹkan tó ṣẹlẹ̀ ẹ ni. ìwọ rí pé ìyàwó mi lélẹ̀ máa padà di ni mo dẹ̀ sọ gbẹ o dẹ̀ fi máa jàǹpara o fẹ́ máa kí ni wà ṣọ́ra o má gbégbá bẹ́ẹ̀ o má gbégbá bẹ́ẹ̀ o má gbégbá bẹ́ẹ̀ o. ó bọ́ ọmọ ṣọ́ọ̀ṣì sọ̀rọ̀ gan-an ó yìí máa ka bíbélì fún ẹ kábọ̀ torí olórí burúkú tá a jọ gbórí ìta ọ̀gbẹ́ni jẹ́ kó lọ báyìí jẹ́ ká gbà báyìí. ní sùúrù jẹ́ wo kí ló dé níbo ló ti ráṣọ tó ní wèrè pè lára. wèrè pè kẹ́ wèrè pè kẹ́ wọ́n mo ti rí wèrè pè yẹ Kafila. ọkọ mi ní sùúrù o ní sùúrù ẹni tí bí má yúra ibi ibo ibi bẹ. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni pàdé nípa ibi pariwo ẹ̀rọ lélẹ́yìn ẹ̀rọ ní ẹ̀rọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọ́n kú o. níbo ló ti máa ṣọ yìí. mo bọ́ síta ni ìgbà tí mi dẹ̀ fẹ́ pọ́ sí gbowó sí mi ní kí n tẹ fún wọn o. ṣé kìí ṣe pé.
òjò dára pé sí mi láṣọ. Òjò máa ti fabúlé wọn mi o. Well play. Ìyá Kafila ẹ̀kọ́ ni mo ti dé o, máa fi ẹ̀kọ́ anybody. Ìwọ ṣàṣe. Bí nígbà o. Àní máa yùn mọ́ ẹ̀rọ mo ti fi sí fún ẹ̀yà ṣẹ́jú ẹ̀gọ́ pọ̀. Ó ta mi. Pẹ̀lẹ́ ọkọ mi. Ojú àti ní problem. Ọ̀nbẹ ni Jésù wọn máa ṣe sùn rẹ kan ara ní gbòòrò olúwa mi number one one. Kí ni ó tiẹ̀ hàn. Kò sí dẹ́dùn kó rí burúkú lọ kí ló fa gbogbo wèrè tó a fa. Ta ló ń wá igọ̀ ta lórí ẹ̀ ta lórí ẹ̀. Èmi ò bá ìjà mọ́ ó ti bẹ̀rẹ̀ nìyẹn. Mo fẹ́ sọ fún ẹ pé gbogbo ọ̀rọ̀ tó ń bá mi fà tó ń torí ẹ̀ bá mi jà yẹn pé mo ti gbọ́. Ọ̀rọ̀ wo lèmi bẹ́ẹ̀ sọ èmi bẹ́ẹ̀ sọ kankan èmi ò bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ o. Ọ̀rọ̀ love. Mo rántí pé mo ṣe báyìí orí ẹ ti bàjẹ́ orí ẹ ti yí wọ́n kún bí ọ̀pọ̀ rẹpẹtẹ ṣé mo fẹ́ ṣàdí àbí mo fẹ́ rọ̀ lóríṣiríṣi mọ́ ẹ kún bí nìyẹn à ń bá ìsọ̀rọ̀ lọ ṣàkọ. ṣé wàá fẹ́ fi wọ́n wé mi ni ṣé ò ń ṣeré ni èmi máa ti lọ sẹ́kọ̀ọ́ mo ti rí ìta mo ti rí ìṣọ́. wọ́n raṣọ sí ẹ lọ́rùn lẹ́kọ̀ọ́ ni wọ́n raṣọ sí ẹ lọ́rùn bẹ́ẹ̀ ni orí àfẹ́ máa fi ṣàkọ sáwà bí gbogbo lọ́nà àfọ̀ ẹ̀ náà gbogbo tó ń jẹ́ ẹ lójú lára ẹ̀ mo lè pádọ̀ sìgá mórí méjèèjì. Òjò èmi ṣiṣẹ́ owó lẹ́kọ̀ọ́ ní jàre. wẹ́wẹ́wẹ́wẹ́ pọ̀ jù jàre olúwa mi má bínú ẹ fà mọ́ra bá fọwọ́ tù mọ́ wọ́n àfọ́sù fà mọ́ra ni. múnú bí mi gan o. ẹ má bínú olúwa mi. múnú bí mi gan o. má bínú love. nínú abayì yéé sọmọ olúwa rẹ adé ẹ máa wánu. múnú bí mi o. wánu ni. Òjò mo fẹ́ sọ fún ẹ pé mo fẹ́ ṣe birthday party mi mo dẹ̀ fẹ́ kó wà ń bẹ̀ kọ́ mọ̀ pé káfí ló ní òjò ló ní káfí. ọmọ ẹ̀pọ̀ wà lé o. ara nǹkan tá à ń sọ ni orí kò ṣe yẹ orí kò ṣe yẹ kárí gbogbo nǹkan tẹ̀mí ti sọ ìwọ́n ti gbà tẹ́lẹ̀ ni Ọlọ́run gbọ́ kò sí ẹ̀kọ́ kan tó wà nínú àbáyé tí ò sì sí nínú bẹ́ẹ̀ díẹ̀. báwa kò sí èèyàn kankan bó ṣe jálẹ̀ ọ̀la ló sọ pé ó fẹ́ ṣe yẹ anybody ò ní sùn nulẹ̀ wọn bóyá lè ṣe bẹ́ẹ̀ o tí màá sọ gbogbo wọn pé kó má sùn lé. tí ìwọ àtàwọn boys ẹ bá ti wá ó ti wá òkè. O sọ o dàbí àbí ayayayayaya o bá ti jẹ ọwọ́ ẹ̀kọ́ wa lẹ́yìn ẹ̀bà ẹ̀rú làwọn ẹ̀dá méjì ẹ̀fà mọ́ra kí ló ṣẹlẹ̀ gọ́ọ̀mù wà láyé ẹ̀ kò sí gọ́ọ̀mù mi ì lè yọra mi rárá mọ́ mi ò ríra mi yọ ni má jẹ yọ bá mi yọra ẹ̀ dán ìwọ yọra ẹ̀ mi ò lè yọra mi rárá wò ó yọra ẹ̀ Òjò ètò lè bẹ̀rẹ̀ ní pẹrẹu ó nítorí Òjò òun ni ọkọ òun bẹ́ẹ̀ni ayé òun bẹ́ẹ̀ni ìfẹ́ òun bẹ́ẹ̀ni ẹ̀mí òun Òjò number one. ọgbà ìwé ojú òsì ilé ọmọ adìyẹ ń dàgbà Òjò ẹ̀wọ̀n yìí ni. wo ẹ kú gbogbo àpọ́nlé fake dẹ́yìn òótọ́ ni o ẹ ò ṣe pátí ń bi gidi ẹ tún lẹ́mùsì wọn ò ráyè gbogbo eléyìí kẹ ṣé níbi tó yẹ kó kó ọjọ́ sí èkó máa lóun ṣọ́ mo sọ fún bẹ́ẹ̀ tó ń gbà á máa ń sọ pé òun ti gbà mo wò nǹkan tí mò ń sọ. ó lọ jẹ́ kó tí wọ́n ń gbà tẹ́lẹ̀ ni Ọlọ́run gbogbo inú àbá ìpẹ́ pátá gbogbo inú àbá ìpẹ́ pátá wà lọ́pọ̀ ṣe kánífà ni ìyàwó tèmi ṣọjọ́ bí wọn bí ìyá yín dá ẹni bá sùn sílé tó bá sùn sílé ní táìmì máa méjì ọkọ dáwọ ẹ pé máa méjì ọkọ dá kan lù lára mo máa sùn sílé ìyàwó mi ṣọjọ́ bí kí ni wọ́n gbọ́ orí burúkú yẹn àwọn ọ̀rọ̀ ọ̀nà bébì mi ti rí ìsìn pákó ìṣẹ̀ ni ẹ nà ó má fọ bó lọ dẹmọ lẹ́kọ̀ọ́ ní olówó ṣé wọ́n bọ̀ èkó rè first party tó máa ṣe rè ó ṣe lábẹ́ ẹ̀jú pé. mo kàn ṣe ń bí nítorí pé ìlú làwọn mi fẹ́ kàn fojú sí mi lára. ó ṣe ń bí òróró raṣọ òróró rọtí ara òṣì ni mo gbé ìrìnà ọ̀dà ránṣẹ́ lábẹ́ igi àwọn olófẹ́ kó jáde ń bí àwọn màmí onítùtù yẹ ìfú ẹ
èmi. tí bá gbẹdùn sí digi màá fà tán ọ̀dẹ̀ ní tọ́lọ́ sórí ẹ̀. mo gbọ́ wà lẹ́mi òwò ẹ̀kún mò ń dún bí eégún ni. lémi. ó wà nílẹ̀. olùwèrè community àbí kí ni wọ́n gbé sílẹ̀. ẹjọ́ kí ni iṣẹ́ bébí mi ń ṣe pátí lábẹ́ gímbí tọ́ba tilẹ̀kùn community kí ni bá ṣe. wo bí ẹ̀bẹ̀ gbọ́ òṣì lẹ́ ń ṣe yìí o yàtọ̀ sí bébí mi a máa tún pàtì a máa tún ṣe olúkálùkù máa pè yẹ ẹ máa wá bí ẹ. olórí ẹ̀ sọ̀rọ̀. ọ̀rẹ́ mi lọ bá mi gbé drink àwọn ọkọ mi wá. wá bí wá bí o fẹ́ kí n sọ pé kí n má wọrí náà ni àbúrò èrè ni. ọlọ́run máa ń lẹ́rẹ̀ pẹ́tẹ́ o. ó sì dánú àbó lórí burúkú ni bébí mi. ọtí tó kọ́ lè tó tẹ́ òtún ní kọ́ lọ gbé mi wà lé ibi kọ́ ló ti máa sọ ọ̀tọ̀ wà lé. ọjọ́ mo ra special one fún ìwọ àti àwọn ọ̀rẹ́ mi. àtọ́wọ́n ọtí olówó ńlá. kò sí wàrà jẹ́ kí mo tó fẹ́ ṣe. ọjọ́ mọ̀ wípé ọtí ọkọ ìyàwó special ni special ni. àkọlé ìbùsọ̀ káfí ohun mẹ́tò fẹ́ o ìgbà tó gbé kó lọ ohun mẹ́tò fẹ́ o ọlọ ilẹ̀ tí ò kì í ṣẹlẹ̀ bàbá mi dẹ̀ lọ sórí ẹ̀ mi dẹ̀ gbá lọ́wọ́ àwọn èèyàn ó máa ń kí mi ta ìdọ́ni bí ẹ̀ka ni wọn bí èèyàn dá mo tọ̀ sórí ẹ̀ lásán ni ẹni tó gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ fẹ́ wú tó yìí gbogbo wọn sá ni mo ti talẹ̀ tán. a máa tún pàtí ẹ̀ ń ṣe báwa àwọn ọmọdé mo kàn fẹ́ wá yọjú obì ni ó yá mi lẹ́nu nígbà tí kọ́nu wọn sọ fún mi pé abẹ́ gímbí ló wà kò yẹ ẹ́ sìn máa pè ṣé lóòótọ́ nàbí rọ wọn àwọn òkú àwọn mú mi ṣeré pé bàbá ìgbọ́ kò ti gbà kò yẹ wàá rí kọ́ ọlọ́jọ́ ìbí ìjókòó
Yes, ma. Báwo dẹ̀ ní gbogbo nǹkan? All right, ọkọ ẹ̀ ń kọ́. Òun náà wà. Ìwọ púpọ̀ ló kù lé nìyẹn o. Ó dáa. Bọ̀ àǹtí mi, báwo dẹ̀ ní Kàfílà? Kàfílà. Àṣó ti gbọ́ràn ṣá. Kàfílà ṣe ń jì. Wo ká fi ẹnu ká dákẹ́ ni. Kàfílà ò tiẹ̀ wùwà bẹ́ni fóun tiẹ̀ fẹ́ ní ìyípadà kankan. Ṣé Kàfílà fẹ́ pa yín ni? But àǹtí mi èrò pójú lásán ni ọ̀rọ̀ Kàfílà o. Mo fi bóyá kẹ́ jáde sí. Kí ni wọ́n ń wí? Kó tó sọ gan pàápàá. Mo ti rí pé ọ̀rọ̀ Kàfílà òun ṣojú lásán. Èmi gan ti mú ẹsẹ̀ mi méjèèjì báyìí. Mo ti ní pé mo máa fi lé títì. Mo gbọ́dọ̀ wá túnṣe sọ̀rọ̀ Kàfílà. Ó dà mà. Tó bá ṣe jẹ́ kí n gbọ́ mà. Ó dà. Èmi náà máa retí kọ́ọ̀lù ẹ̀. Ó ṣe gan. Ọlọ́run akúkú nífẹ̀ẹ́ wọ náà. Ó ṣe ìyá mi. Ó dà. Ó dàbọ̀. All right. Ó dà o mà. Àdùnní Adé ńlẹ́ gbogbo ilé ń kọ́ bẹ́ẹ̀lì rẹ̀ ń kọ́ ó pè mí ó máa ń pè mí ó tó wà ní àìréwu ló sàn gan o ṣé o ṣí. Màmá ó wà. Kí ni ìṣẹ̀lẹ̀? Ẹ wò ṣe rí nítorí ọmọ àǹtí mi ni mo ṣe débí báyìí. Kí ló ṣẹlẹ̀? Ọmọ àǹtí mi tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ láti ìgbà tí àǹtí mi ti bí wọn ò fi ọjọ́ kan jèrè rẹ̀. Ṣe rí láti kékeré ló ti ń ṣe ìpátá ó wá ṣe ìpátá yìí títí tó fi dàgbà ni. Wọ́n wò pé ta ni mo lè lọ ké bá jẹ́ kí n tètè máa lọ sọ́dọ̀ màmá. Wọ́n ṣáà ni wọ́n máa ń yọ kinní yìí kúrò lójú wọn. Òun ló jẹ́ kẹ́ rí mi màmá kẹ́ bá mi wá nǹkan ṣe sí. Orí kò ṣe tí ò ní àtúnṣe. Ó kọ ìyá àyà torúkọ tí ẹ̀ ń pọ́n. Orúkọ àǹtí mi Àpèkẹ́. Ọmọ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ Kàfílà. Orúkọ ẹ̀gbọ́n rẹ̀ Àpèkẹ́. Bẹ́ẹ̀ni. Ọmọ rẹ̀ ní jẹ́ Kàfílà. Bẹ́ẹ̀ni màmá. Ayé mojúbà o ẹ̀yin àgbàlagbà Èkòló afẹ́dọ̀fà nítorí Kàfílà ọmọ Àpèkẹ́ ni mo ṣe pè yín o ẹ làwọn mi báyìí kedere ní kí n rí o ẹ̀gbọ́n rẹ ní ìṣọmọ rẹ. Màmá àǹtí mi. Èmi tó ti mọ̀ lẹ́gbẹ́ tó ti gbẹ́ ń àpàrọ̀ fún ó ní ìṣe. Àǹtí mi ló ń ṣọmọ. Lọ́rẹ̀ẹ́ mú wá kójú èmi àti òkojú báyìí. Màmá ṣó pọ́síbù ṣá. Kí ni ń jẹba? Mo ní ṣó ṣe é ṣe ṣá. Ìjọ aláyé ti dáyé irú rẹ̀ ṣẹlẹ̀ bàbá ń ṣọmọ bẹ́ẹ̀ sì ni ìyá ń ṣọmọ lọ́rẹ̀ẹ́ pẹ̀gbọ́n rẹ̀ ń wá mójú èmi àti ẹ̀ bá kojú báyìí ó rò kòdòrò. Ó dà màmá ṣùgbọ́n kí n tó lọ kí ni olóyin tẹ máa ń fún mi yẹn màmá mo fẹ́ kí fún mi jẹ́ kí n la. Mọ́dùnmáyò Nàìjíríà Àdùnní mi ò gbàgbé ó dà ó lọ rè gbọ́ ọmọ ó káre ládùnní àdé. Ẹ ṣe mà. Mọ́tò máa wọ́n bàbá. Àǹtí mi ṣé ọmọ ẹ̀ ṣó pọ́sibú ṣá. Ẹ wo màmá mi ò ní parọ́ fún yín. Mo sọ fáàbúrò mi gbà tó kó gbogbo ẹjọ́ tó rò fún mi. Mo ní rọ́lẹ̀ ń pa nǹkan tẹ́ máa jẹ lẹ̀ ń wá. Báwo lẹ ṣe máa lémi ni mò ń ṣe ọmọ tí mo bí nínú mi? Mo rí ni mo sọ o. N lè parọ́ bó bá ṣe rí gan-an ní ìṣesọ. Bó bá ṣe àárú ọ lójú, kí àjọ wò ó. Ń gbà lọ́rùn fi pọ́wọ́ ẹ̀rọ ọ̀nà ṣẹ́gbọ́n rẹ̀.
ìyá yìí ní kẹ́yìn méjèèjì ò rànjú mọ́. gbẹ́mú báyìí nílò ògbóni nílédì ojú ẹ̀dán kì í sì fọ́ ó yá ẹ láhàn ẹ máa wo ẹ̀yin méjèèjì. wo máa ń là ẹ ní gbajúmọ̀ etí ò tó bẹ́ẹ̀ èmi ò tó bẹ́ẹ̀ wo bí ò ní ṣerú ẹ̀ mọ́. máa lù ẹ tẹ́rù ní àgbàdùn ni. ò tó bẹ́ẹ̀ yóò sí kankan tó máa tó bẹ́ẹ̀ gbàgbé ojú èmi ò tó bẹ́ẹ̀ rárá. àwa sórí tiẹ̀ ò dàrú ṣá ṣó fẹ́ sórí burúkú. ṣé ò fẹ́ fọ̀rọ̀ ilé ẹ̀ lẹ́yìn ṣá àbọ̀ ló ṣe olórí burúkú ò lélẹ́yìn náà ẹ jẹ́ kó ṣì kẹ́ máa lọ́ lẹ́yìn jọ wo àwọn ọkọ̀ eléyìí ni wọ́n ṣe ń fẹ́ kọ́rọ́ ń di ẹnu ni èmi àwọn á jẹ́ kó mọ̀ wípé ilé ọkọ̀ ilé ẹ̀kọ́ ni ìyá ilé ni mo ṣe wọ́n bí wọ́n náà wá pẹ́ ìwọ ṣé ìyàwó ilé ó dé àdúgbò tó gbogbo àdúgbò gbòjú. Tẹ́lẹ̀ rí mi. Ìyá jẹ́ mi láre. Ìyàwó ṣe olórí burúkú tó fẹ́. Òun ní kò dì mú. Olórí burúkú ìyálé òṣì. Ìyálé òṣì. Dáàdì Dámiláre, ṣé ẹ rí kọ́tẹ́ fojú mi rí? Ṣé ẹ rí? Torí mi ò tí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o. Ṣé ẹ ti rí? Èmi gan máa wá ya wèrè pẹ̀lú yín nù léyìí. Ìyá Dámiláre, jọ ṣé ayé ni nǹkan ẹ̀ ṣe? Wọ́n lágbà ló tiẹ̀ máa ń gbà tó jẹ́ pé wà á tọrọ ogún ẹ̀ ìjà lẹ́nu ìjà lọ́la tí n bá máa dé báyìí ìjà ni mo máa bá kò yẹ kó rí bẹ́ẹ̀. Báwo ni kò ṣe wá rí? Báwo kò ní kò ṣe rí? Tábà wá wà wí ẹ̀ẹ́dẹ́ àgbàlagbà ni agbárùwò ni. Agbárùwò ni ẹ̀yin náà kọ́ ni àjàlá tá ń nà ẹ̀. Ó dá o. Ìṣẹ̀lẹ̀ ìwọ náà ni màá bẹ̀ kó má bẹ̀rù torí mo rí pé mi fúnra ara mi ni mo ti rójú tí mo wá fọwọ́ ara mi tí mo fi fa ìrójú. Nígbà tí mo ti fẹ́ sínú ilé wọn ò dá mi mọ̀ ládùúgbò dáadáa kò sírègbè kò sáriwo kò síjà ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ni ọmọ mi ṣùgbọ́n gba mo ti gbé wọlé ni mo ti gbé jọ̀gbọ̀n wọlé bóun ò fa wàhálà dè mí ọmọ á fa wàhálà lẹ́dè mí ṣùgbọ́n mo dẹ̀ mọ̀ tí mò ń ṣe o mọ̀ tí mò ń ṣe. Ẹ mọ nǹkan tẹ́ ń ṣe a jẹ́ pé nǹkan tó ń ṣe yín ni ò mọ̀ wọn ara ẹ̀ ni. bí irú ẹ̀kọ́ tèmi yé mi ẹ̀yin lẹ mọ̀ pé tèmi yé mi ṣòro ọmọ Kàfílà tó kú wá fún mi mo mọ̀ pé kì í ṣe ọmọ mi mo mọ̀ dájú pé kì í ṣe ọmọ mi ṣùgbọ́n mi ìgbọ́dọ̀ tí ì pariwo ṣùgbọ́n mi fún ara mi ti wá ṣetán báyìí pé mi ìfẹ́ náà dànù mọ́ gbogbo owó tó yẹ kí n ná lórí àwọn méjèèjì kí n ná lórí Dámiláre nìkan gbogbo bí n bá rí i pé mo lè ràn dé láyé mi lórí oníwèdè ní gbogbo nǹkan tó bá fẹ́ ó dá o ọba lélẹ̀ ìyá wa ṣó dáa kẹ́ ẹ máa jà kó dáa. ẹ má sọ̀rọ̀ ju o ẹ fi rẹ́ ibi tẹ́ ẹ ti bù gbogbo ohun tẹ́ ẹ sọ pátá ni mo gbọ́ tó bá tiẹ̀ jẹ́ pé mo máa fi gbígbọ́ ṣaláìgbọ́ ṣùgbọ́n tèmi yìí o mi ò fi rárá mọ́. mo sọ̀rọ̀ má jà gbọ́. kò sí wàhálà ṣèbẹ́yìn lanu tí yín lágbárí yín ẹ̀yin sọ pé Kàfílà ń ṣọmọ mi. ta ló sọ̀sọ̀kú sọ fún ẹ. tájú olówó gẹdú ni. kí ló ń ṣàwọn èèyàn báyìí mi ò bí mẹ́ta ju méjì lọ Kàfílà àti Dámiláre mo ṣe àwọn onísọkúsọ wo ló ń sọ bẹ́ẹ̀. ẹ̀yin gan ló ní kótókótó ní kóbókóbó àgbà tí ò tó lé àgbà játijàti ọkọ bẹ́sùẹ́ ẹ̀yin ẹ̀ ńlánu gbàtẹ́ bá ti sọ̀sọ́kúsọ ẹ máa wá ohun tí ò sọnù létè yín ẹ máa la kiri. ìbí ò bẹ́ẹ̀ sọ orú ẹ̀. kò sí wàhálà èmi ò tiẹ̀ ráyè tí màá fi bá yín jiyàn. àwọn méjèèjì lọmọ tèmi. àwọn méjèèjì náà ni ẹ ṣèbí Dámiláre lọmọ. àti Kàfílà. ìyá Dámiláre ẹ̀ ńlẹ́ o ẹ̀yin tẹ́ ẹ bí ọmọ. Kàfílà. mo pàlù fún yẹn máa jó níṣó. àwọn méjèèjì ọmọ mi ni àwọn méjèèjì lọmọ mi bọ́lá ti gbọ́gbọ́ púpọ̀ ta ló sọ yẹn ní ìsìn. ẹ jẹ́ agbọ́ràn. ṣọ́kọ lẹ́yìn ìṣá ọkọ ni ọkọ bí lè bá dá ṣíọ. lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí ni nǹkan tó fẹ́ ká ṣe. ẹ ṣe bàbá àgbáyé àdálẹ́ ẹ wo gbogbo nǹkan tó ń jẹ́ kádàrá tó jẹ́ tí ọmọ ìyálé mi mo fẹ́ kẹ́ gbà fún ọmọ tèmi. ẹ wo ìyá ò gbọ́dọ̀ jókòó gbẹ́mi lọ́nà méjì ọkọ mi ó ti fi yé mi pé ọmọ ìyálé mi gangan lọmọ
ọkọ tèmi ò ṣọmọ kódà ó sọ débi pé ọmọ àlè ni mo gbé wá fóun ó wá ti ń sọ pé gbogbo nǹkan tó jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ fún ọmọ tèmi òun fẹ́ gbé fún ọmọ ìyáálé mi bàbá gbogbo ohun tó ń jẹ́ dáadáa fún ọmọ yẹn pátápátá mo fẹ́ kẹ́ gbà fọ́mọ mi kò jù bẹ́ẹ̀ lọ. ẹ pé ká gba gbogbo àsìkò tí ń bẹ lára ọmọ ìyáálé rẹ ká gbé fọmọ tiẹ̀. bẹ́ẹ̀ni. àmọ́ ohun tí mò ń wò yìí kádàrá tọmọ tiẹ̀ náà kùn. àní kẹ́ bá mi gba tiẹ̀ náà kún ohun tí mo fẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni. kí n gba tiẹ̀ kún tọmọ tiẹ̀. bẹ́ẹ̀ni. ohun tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ló bá fẹ́ nǹkan kan tó kàn bẹ́ẹ̀ mi ṣe ni pé bá mi kọ orúkọ tiẹ̀ àti tọmọ tiẹ̀ kọ́ sẹ́gbẹ́ kan kọ́ kọ torúkọ ọmọ ìyáálé rẹ̀ àti orúkọ ìyáálé rẹ̀ fúnra rẹ̀ kọ̀ọ̀kan sọ́tọ̀ kọ́ bẹ́ẹ̀ mi mú wá. tó o bá ti mú dé àyìn iṣẹ́ ti ṣe. kò jù bẹ́ẹ̀ lọ ó ṣe ẹ náà níbẹ̀ tó kọ́ máa jẹ bẹ́ẹ̀ mo sọ fún ọ. gbogbo ohun tẹ́ ẹ nílò nìyẹn. ebi mo sọ fún ọ wọ́n mú orúkọ rẹ̀ wá fẹ́ mi tó o bá ti mú orúkọ. ìwọ sí ni mo kọ mo dẹ̀ fẹ́ ká yẹ ọmọ mi da òun ni mo ṣe gbégbèsè tí mo gbé yẹn. ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí mo fi ń ṣọmọ mi nínú gbogbo ìtẹ́fihàn mi. ìwọ ló rò bẹ́ẹ̀ pò sọmọ rẹ̀ ohun tó sì fi ṣe ń pọ̀ ẹ tún máa wo bí ní ẹ tún ranjú yín mọ́ o ẹ̀gà ṣíṣú báyìí níta wo bọ́lọ́gì ní bá gòkè ojú rẹ̀ àtọ́lé ojú rẹ̀ àṣìtókò ọ̀yá ló tún fẹ̀. láworíwó jì láworíwó jì láworíwó jì wọ́wọ́ ìfẹ́ là fi pajá ohun là fi pọmọ èèyàn agogo báyìí là fi pàǹjọ̀nú mo pè ọ́ lónìí Kàfílà ọmọ àpèkẹ́ kọ́ wá jẹ́ mi níwò tèmi tó kọ́ sáré tètè kọ́ wá jẹ́ mi lónìí torí bí alájà bá pajá kò gbọdọ̀ dúró eré tètè báyìí ní sátẹ̀lẹ̀ olówó rẹ̀ lọ́rùn ẹ mo pè ọ́ lónìí Kàfílà ọmọ àpèkẹ́ ooo. ọ̀kàrí tó ọjọ́ tá a bá pégún légún jẹ́ o ọjọ́ tá a bá pòrò ń lòrò gbọ̀nà gbogbo ọ̀tẹ́gún bá bómi sọ òhò oníjẹ́ o tó torí pé àwòtún òun lọmọdé wo dídí alẹ́ o ọyá mo pè ọ́ lónìí dámi láre ọmọ àyọ̀ká mi tó bá wà kọ́ sáré tètè kọ́ wá jẹ́ mi níwò tèmi torí bí alájà bá pajá kò gbọdọ̀ dúró ọyá dámi láre ọmọ àyọ̀ká o. ẹ káre yóò dáa fún yín tó olúgbàràdá mo pè ọ́ lónìí kó wá jẹ́ mi níhò tèmi nítorí pé gbogbo àwọ̀ tí alágún máa fojú kàn báyìí ìní gbà o dábì láre o ọ̀yá gbogbo oríire tí ń bẹ náà ayé ẹ tí ń bẹ lára ẹ gbogbo ohun tó dà tó jẹ́ nílé ayé yìí kó jẹ́ ti Kàfílà lónìí o bẹ́ẹ̀ ni kó rí o torí pé ọjọ́ tá a bá ti pé ńlẹ́gún jẹ́ ọjọ́ tá a bá ti porò báyìí ń lòrò gbọ̀nà gbogbo ọ̀rọ̀ tẹ́gún bá ti bómi sọ báyìí òun ní jẹ́ o torí pé ẹ̀yin ló ní kí kádàrá rẹ kó má lè yín ohun ẹnu mi padà ẹ̀pà ló ní kí kádàrá rẹ kó má lè pa ohun ẹnu mi dá o Kàfílà ọ̀yá gbà gbogbo oore tí ń bẹ nú ayé Dámiláre ọ̀yá lọ gbà ọ̀yá lọ fẹ́ra lórí kó gba gbogbo oore tí ń bẹ nú ayé kó gba gbogbo oore tí ń bẹ nú ayé. yé ilé lẹ́yìn dúró dédé. ìgbà tó lẹ̀dọ̀ ọmọ yóò gbà bọ́dé ẹlẹ́dàá ọmọ yóò gbà bọ́dé ẹlẹ́dàá ọmọ yóò gbà bọ́dé ọmọ yìí ti lu gúdẹ o ó ti lu gúdẹ àmọ́ kí mo fẹ́ sọ fún ìyá rẹ̀ pé nǹkan tá a fẹ́ ṣe kò ṣeé ṣe ẹnu òun fẹ́ ṣiṣẹ́ o. màmá kí ló wọnú ẹ yẹn kí ló wọnú ọmọ mi yẹn. ọ̀pọ̀ ìmọ̀kànmọ̀kàn babaláwo tó lọ rèé bóyá ó sọ fún ọ pé nǹkan ti sọmọ ọmọ orogún rẹ tó sì mú lórí rẹ ò gbà bọdẹ ṣé wàá rọmọ tiẹ̀ gangan nǹkan ti ń ṣe ilé ṣì ń dààmú rẹ láti dọjọ́ yìí tí òjò ní ìsinmi tí ó sì jò lálàáfíà. kí ló máa wá ṣe báyìí. ń tẹ́ ṣe sọ̀rọ̀ mọ́ bí mo ṣe ń wo ikú tí ń rá bàbà lórí rẹ̀ bó bá ìbalẹ̀ lé lórí gbúdúgbò já ṣanṣan rún lálá
lé ọmọ mi. àfi kẹ́ lọ́ọ̀rẹ́ mọ̀mọ́ ń wá ká ṣiṣẹ́ sára rẹ̀ ìgbà àlàáfíà tó dé. Kò sí kankan ìwọ má ṣèyọnu màmá máa mú dé sí. ó yá má ṣàdúrà ìdúró sí bẹ̀rẹ̀ sí fẹ́ ni ó gbọ́dọ̀ mi. pẹ̀lẹ́pẹ̀lẹ́ má bàrà jẹ́ pẹ̀lẹ́. pẹ̀lẹ́ mú mọ́ra náà ìwọ náà mú mọ́ra. pẹ̀lẹ́ díẹ̀ Kàfí ṣé bí obìnrin àbí kò ṣe bí ọkùnrin gan ṣe bí. Kàfílà kí ló ṣe lọ́rùn. kí ló fẹ́ mọ̀. ọgùn ọ ni. wọn gun Kàfí kí ló ń ṣe ẹ náà. kẹ́ni sọ̀rọ̀ fọ́kùn yàrá bẹ́ẹ̀. má jà kí ló ń ṣe. má jà wọ́n lè yàn máa ń sọ̀rọ̀ Kàfí díẹ̀ pẹ̀lẹ́. wọ́n ṣì dànù kọ́ wá lọ́jọ́. pẹ̀lẹ́ Kàfí. báwo ló ní í ṣe báyìí ó dẹ̀ láàánú ààrẹ kíní pọ̀ náà kíní pọ̀ nǹkan náà wọn ò jọ ṣe yìí ó kù díẹ̀ káàkiri. kíní pọ̀ bàbá mi ṣe lè gbé mi. má jẹ́ kó rẹ̀ ọ́ Kàfí má jẹ́ kó rẹ̀ ọ́ dáadé ò ní bàjẹ́ ò lè pọ́n ò lè pọ́n má kọjá yìí mo lè pọ́n ò lè pọ́n má kọjá yìí. kí ló dé mélòó lára Kàfí àfúrárá máa lọ sí ẹ̀ máa gbé Kàfí máa lọ sí ẹ̀ èèyàn wa. ọ̀rọ̀ ti dín ní tọ́jú. Kàfílà ni. Kàfílà tọ́dọ̀ tí. Kí rè lọ́rùn ẹ̀. Ìyá wa ọ̀hún òjò ni ojú àtọ̀wọ́n ojú àtọ̀wọ́n bọ́ ìtẹ̀ ni. Díbo ní lábẹ́ igi ọwọ́ ológun lọ́rùn. Kí ló ṣẹlẹ̀? Kàfílà kí ló dé? Ọmọ òjò ni wọ́n gbógun lọ́rùn. Ọmọ òjò? Ẹ dúró tó bá yẹ kó gun lọ́rùn ni kò ń ṣọ̀ra wòtòwòtò hospital ni kẹ́ gbé lọ. Hospital ni. Ìwọ lọ máa bomi wá ná. Lọ máa bomi wá. Bomi wá lọ bomi wá jàre. Kàfílà pẹ̀lẹ́. Omi lò. Káfí bá wojú ẹ̀ sàn. Omi ni Kàfílà mi. Omi Kàfílà. Wojú màmá. Omi ni. Ojú Kàfílà ò ṣe é kì í mọ. mi ò sálẹ̀ ìgbòho tó ṣẹlẹ̀ mi ò sálẹ̀ ìgbòho tó ṣẹlẹ̀ kí ló mọ̀ ṣe ẹ̀fẹ̀ gbígbọ̀ wá ẹ̀rí ọ̀dọ̀ kí ló ṣe gangan ni mo béèrè. sòtò àlàyé sòtò bàbá so iṣẹ́ owó ẹ̀ ni wọ́n ló káwọn wèrè wá bẹ́ẹ̀ mi lé àtà. ayé ṣùgbọ́n o. sọ̀kò yẹ kí ti ba yí ẹ̀jẹ̀ nu lé látẹ̀kàn sọ̀kò yẹ kí ti ba yí ẹ̀jẹ̀ nu lé látẹ̀kàn. wọ́n mú wọ ìwọ ò lè kú torí tèmi àbí ẹ̀rẹ́ bá pè mí Jésù èmi Jésù tí ò ní gẹ ẹ̀rẹ́ lè kú torí tèmi. n bẹ kú ni ikú pa mí ni. jẹ́ Jésù tèmi òkú fẹ́ ṣe àráyè tiẹ̀. n bẹ kú pa mí ni. sọ́kọ́ lórí burúkú ni ẹ. ó dẹ̀ wọ́n fún ẹ. bàbá ṣe é mú ìtẹ́mi béèrè ni pé kí ló máa ń ṣe ṣe kí ló ló ṣe rà. olórí burúkú má ṣàǹfààní ìwọ pa ọmọ ẹ̀gbọ́n mi ó pa ọmọ ẹ̀gbọ́n mi ó ní sóríire ẹ̀wọ̀n ló máa kú sí. kò ní dáa fún ẹ. kò ní yẹ. kò ní dáa fún ẹ. kò ní yẹ. àfi tó bá jẹ́ pé òkú ló wà ní police station tó ń gbé mi lọ lókù tó bá jẹ́ èèyàn ló wà bẹ́ẹ̀ wàhálà ó dàbí iléyá ni mo máa lọ iléyá tí n bá dé máa kírun ọ̀dẹ̀ máa pẹran. o ò ní bọ̀ lágbára Ọlọ́run. ọmọ tèmi ò lè pààyàn ẹ gbọ́ ẹ má ra ìbúkú ọmọ mi ò lè pààyàn. èmi mo ti ẹ̀ pàjáre. ìwọ kọ́ ló pa. àlẹ́ mi mo pa. wọ́n ní wọ́n kọ́ ló pa. àlẹ́ mi mo pa. ìwọ kọ́ ló pa. kí ló ṣe ìmọ̀lẹ́ mi mo pa. ìwọ kọ́ ló pa. ẹ yẹ wèrè ń dẹ́ ọ̀mùnẹ́. abomination. ewọ. ìsìnlẹ̀ṣẹ̀ mọ̀ pa abomination ẹ̀yin tó jẹ́ wípé wọ́n ní gbogbo ìwà tó ń wù ẹ̀yin lẹ̀ ń fà á fún ẹ̀yin olórí burúkú bàbá òṣì ló bímọ òṣì
ẹ̀wọ̀n lẹ́dìjọ́ máa kú sí ẹ̀yin méjèèjì. Sori pé ẹnu ẹ ń yọ ṣá ẹnu ẹ ń yọ ṣá Ọlọ́run wọn kó takùn sí mi lọ́wọ́ ẹ̀ torí ẹ̀ ló ṣe ń yọ fún mi báyìí. wàláì ìtakùn yìí fúnra rẹ̀ ló máa tú lọ́wọ́ mi mo fún ní 5 hours máa kọ́ ẹ lára kò ní já fáwọn tó ní ẹ. kò ní yẹ. Ojo mo níwọ̀ kọ́ ló pọ̀ oníwọ̀ ló pa at this junction ọlọ́pàá mo yọwọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ ẹ máa mú lọ. Eric cap mo yọwọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ kọ́ máa mú lọ. wọ́n yọwọ́ nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn jọ kọ́ wá pọ̀ ni. fún kí ni. right ọ̀gá má bínú jọ mo fọlọ́ ń bẹ̀ ire pé ní ẹ̀bọ̀n mo fọlọ́ ń bẹ̀ mo fún ẹ lọ́nà báyìí jẹ́ kí sáré sọ kínní so ti ẹyin òun fi iná sórí òrìlé sùn o wọ́n máa jalè gan ládùúgbò jẹ́ kí sọ̀rọ̀ fún ẹ o ẹ wo bí sẹ́ ọ̀kọ́mọlẹ́yìn ò ní last ẹni pé tó bá sin ẹ̀yin tó máa sin èmi náà sẹ́gbẹ̀ẹ́ ẹ jọta ló lead yín wa sẹ́yìn ni ókè ó lè gidi ni mí mo máa ń jalè gángan mo dẹ̀ ní ìbọn àmọ́ bàtẹ wọlé sẹ́ni kọ́ ẹ̀rí ìbọn lọ́wọ́ mi ó níbi tó ń kó sí torí ó lẹ́ni tó ń tọ́jú bọ́ ó lẹ́ni tó tọ́jú bọ́ tó bá dọjọ́ iṣẹ́ ta fẹ́ lò ó lẹ́ni tó tọ́jú bọ́ ta ló ń lò àwa là ń lò ta ló ń tọ́jú ẹ̀. bàbá yìí onídàáfẹ́ òjò èmi tó dùn bọ̀ ní yẹ yín èmi tó dùn bọ̀ bàbá mi ni. You make any more step I will fire you. ẹ má jọ bọ́ bàtà o ẹ má jọ bọ́ òjò wọ́n bí jẹ́ kí bàbá mi náwó báyìí eléyìí ò lè balance wọ́n ti fi yìnbọn. ọwọ́ mi rè move sẹ́mi náà tó pẹ̀lú báyìí. gbogbo ètò ẹ̀sọ́ ẹ̀ látàárọ̀ ẹ̀ ó yá ẹ bá dé station ẹ̀ mọ́ máa. wọ́n ti pààyàn bó ṣe wà wọ́n ti pààyàn bó ṣe wà kí n ṣe ṣẹ́gun sí èèyàn. I fire you say any more word I fire you. àwọn burúkú pààyàn àwọn wèrè àwọn òun lè máa kú sí ẹ̀ ní dé. lójú bá ṣe pin ó yẹ ká fi ojú kólẹ́gbìn o kólẹ́gbìn o tàbá ń pè ní láfi fúnra dáradára ó yẹ ká máa pa fún ẹni mọ́ wá pa fún ẹni mọ́. bó ṣeré èrè ń bẹ níbẹ̀ fún ẹ lọ́la wá wá bẹ̀rù rẹ níbodè olè òní gbé no. èrè ni ó ọ̀rọ̀ tó bá jojú lọ ẹnu la fi wò ọ̀rọ̀ tó bá jẹnu lọ wà ètè la fi wò àfìbàjẹ́ ṣàyọyọ̀ ó bẹ̀rù rẹ̀ ní kòdè olè onígbé wa kíra bàjẹ́ lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ yóò fara hàn wà kò má sá ṣe pamọ́ wà kò má sá ṣe gbé láyé àṣepamọ́ lò gbogbo wa la